أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسولنا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ó tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. A sì kárọ̀ pé wá pé alhamdulillah rabbil alamin, ìkẹ́gẹ́ Ọlọ́run àti àjẹ́ǹjẹ́ tó ń rí rẹ̀ kó máa bá aṣáájú wa náà Muhammad sallallahu alaihi wasallam. Kọ́lọ́run sì bá wa kí àwọn sàhábà al-kiram àtàwọn tábàáìn àti gbogbo àwọn tí wọ́n dé lẹ́yìn tí wọ́n mú ìsìláàmù dání, tí Ọlọ́run fi ní kó máa wà bó ti wà dáadáa náà nísìn, àti tó fi wá ń bọ̀ bẹ́ẹ̀ tó fi dọ́dọ̀ ti wá, àti tí ẹni tí ó máa ṣe dáadáa lọ títí láéláé. Ọlọ́run bá wa ṣíjú àánú kó wá wọn la ilaha illallah. Bákan náà, àwa tọrọ àdúrà fún àwọn tí wọ́n jẹ́ àwọn sálàfù sálih látòrí Maulana Fadilatu Sheikh Adam Abdullahi Al-Ilori wa Sheikhuna Kamaluddin Al-Adabi, Sheikhuna Tajul Hadab Yusuf Al-Ibuaji, Sheikhul Al-Musammil Tajul Mu'minin, àti gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ ládàáyàrí Maulana Fadilatu Sheikh Mustafa Zublul Sanusi wa Sheikhuna Muhsin Yedu wa Sheikh Abdulatif Yamuni wa Sheikh Irjis wa Aqadu. Allahumma arhamhum jami'an bi rahmatika ya arhamar rahimin. Kolomba wa ke gbogbo wọn lápapọ̀. مولانا فضيلة الشيخ مدير المركز حبيب الله آدم عبد الله الإلوري رنداكم جاري بابانا بقلوا على فئاتي درا لا إله إلا الله محمد رسول الله. لا ترى بواكب بين يوم يا وين الإسلام. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نعم، أريبي نيرو لي في ساريلام فانيكا bára wa sọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bá ti máa sábà jọ ṣe pẹ̀lú ara wa, gẹ́gẹ́ bí nǹkan tí ń lọ lọ́wọ́ nísìnyí. Àfẹ́ni tí ò bá sí láyé ni ò ní rí nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ, gẹ́gẹ́ bí pé àwọn abọgibọ̀pẹ̀ tàbí ká pè wọ́n ní àwọn olóòṣà, àwọn tí wọ́n máa bọ òòṣà, tí wọ́n máa pe igi ládẹ́dà wọn, tàbí kí wọ́n pe omi ládẹ́dà wọn. Àwọn tí wọ́n ń fojú yẹpẹrẹ ọba tó dá igi, tí wọ́n ń yẹpẹrẹ ọba tó dá omi, tí wọ́n wá ń sin ìntọ́ba yẹn dá, tí wọ́n wá ń fojú yẹpẹrẹ àtẹnu yẹpẹrẹ tí wọ́n fi ń sọ̀rọ̀ Ọlọ́run ọba náà. Ẹ rí i pé àkọlé ọ̀rọ̀ wa yìí náà ní wípé al-asbabu tu'di ila istidhahi al-mushriqin lillahi subhanahu wa ta'ala. Kí ló fà á tí àwọn abọgibọ̀pẹ̀, àwọn abọ̀rìṣà, àwọn abọ òrìṣà, àwọn tí wọ́n máa bọ ẹ̀dá èèyàn bíi tiwọn, tí wọ́n máa mú lọ́lọ́run, kí nìdí tí wọ́n fi ń bú Ọlọ́run, tí wọ́n sì ń bú ànábì, tí wọ́n ń sọ̀rọ̀ òdì sí Islam? Àkọ́kọ́ ni wípé à ń láti kọ́kọ́ mọ̀ wípé nínú àwa mùsùlùmí náà àti wá ń gba ọ̀rọ̀ yẹn tayọ bó ti yẹ ká gbà ta sí. Mọ́ráfà kan kọ́lọ̀ ń bá mi ṣe dáadáa fáfá náà, táfà náà ń sọ̀rọ̀ wípé òun ló délẹ̀ báyìí nísìnyí o, tó bá já sí pé àwọn bàbá yín ni wọ́n bú, ẹ ti tan kámẹ́rà o, àmọ́ tó bá jẹ́ ní tí ò tó nǹkan nísìnyí, ẹ tan kámẹ́rà, ẹ ti máa sọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n ń bú nísìnyí, ànábì ni wọ́n ń bú nísìnyí, jáde o. Rárá. Èyí ń wòye ṣe Islam. Ọlọ́run ò sọ fún wa pé bí èèyàn bá ń bú òun tàbí ó ń sọ̀rọ̀ tí ò dá sóhun, káwá torí ẹ̀ káwá máa bẹ́ ni ẹ̀ jà kákojú ogun ti rárá. Torí pé Ọlọ́run ọba mi kọjá ẹni tí Ọlọ́run ò lábùkù lára, kò sí ní yẹ̀yẹ́ kan téèyàn lè fi bú. Béèyàn bá sì lóhun ń sọ̀rọ̀ sọ́lọ́run, ọ̀rọ̀ tí àwọn bàbá rẹ̀ tí wọ́n lè sọ, kódà àwọn tí wọ́n jẹ́ abọ̀rìṣà pọ́nbélé lánàá, wọ́n lè sọ̀rọ̀ ẹ̀. Béèyàn bá wá sọ̀rọ̀ ẹ̀ lé ní a máa já sí pé kìí ṣe ọmọ rẹ̀,
olóríire kan ò sí ní wá máa bú Ọlọ́run kó máa sọ̀rọ̀ sọ́lọ́run. Ǹjẹ́ àwa fúnra wa náà ṣé wà wá dà tí wọ́n máa fi rí àwòkọ́ṣe rere lára wa? Ìkànnì ni. Ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ ńgbà táwọn ànábì Ọlọ́run gan tí wọ́n wá ń jíṣẹ́ gan, ṣé wọn kì í bú àwọn ànábì Ọlọ́run ni? Àbí wọn kì í fẹnu gún ọba tó rán wọn níṣẹ́? Kódà dórí ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, ṣé wọn fẹnu gún Ọlọ́run ọba tó dá sánmà àti lẹ́lẹ̀, tó dá gbogbo tí ń bẹ́nu rẹ̀? Wọ́n ń fẹnu gún Ọlọ́run, wọ́n ń fẹnu gún ànábì. Kò wáyé èyí tó wá ń yà mí lẹ́nu pé káwá ra mùsùlùmí, káwá lára ń ta wá, kíkíní ní kó wá máa jẹ́ reaction tí ò dáa lára wa rárá. A máa júwe sí pé ìjà gbẹ́sìn wáyé bí. Naam. Gbọ́n bá sì bú bàbá èèyàn, ó lè tara. Àmọ́ wọn lè bú Ọlọ́run kó tara torí bọ́lọ́run ti dá ayé nù ni. Ọlọ́run ò lábùkù kan tẹ́nìkan ó fi sọ̀rọ̀ kan sí. Kí lèèyàn fẹ́ sọ sọ́lọ́run tẹ́nìkan ò tí ì sọ rí? Wọ́n ti sọ rí lánàá. Àwọn tí wọ́n sì nífọ̀n tí wọ́n lè kánná tí wọ́n lè sọ̀rọ̀ sí èèyàn tá a mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ bíi Fáráò, Námúrúsù. Níjọ́ tọ́lọ́run fẹ́ pa wọ́n rẹ́, kí ló fi pa wọ́n rẹ́? Nǹkan yẹpẹrẹ náà ni. Yàmùyàmù ló fi pa Námúrúsù rẹ̀ pẹ̀lú bọ́lá rẹ̀ ti tó. Bẹ́ẹ̀ náà ni Fáráò níjọ́ tọ́lọ́run ló ń dé, omi ló fojú yẹpẹrẹ, omi náà sì parun, ó sì já pókọ ẹnìkan náà ló ṣẹ́kù, kò sì sí ó parí kan tí yẹn lè máa fi ròyìn Fáráò. Ló fi pé àkọlé táwa mú wáyé ni pé kí ló fà á tí àwọn abọ òrìṣà tàbí àwọn abọgibọ ọ̀pẹ tí wọ́n fi ń bú Ọlọ́run, tí wọ́n ń bú ànábì sallallahu alaihi wasallam, tí wọ́n sì ń fẹnu yẹ̀yẹ́ Islam. Nǹkan bíi 5 náà ni léyìí tí mo lérò wípé ó lè bí tó fà. Alákọ̀ọ́kọ́ nínú tó fà á tí wọ́n fi ń bú Ọlọ́run, tí wọ́n fi ń bú ànábì, tí wọ́n ń sọ tí ò dá sọ́lọ́run, tí wọ́n ń sọ tí ò dá sànà Muhammad sallallahu alaihi wasallam, alákọ̀ọ́kọ́ náà ni hirsu ba'dil ulama'i fi masahibatil kuffari wa masharakatihim fima ladayhim duna an yatta'idha lahum. Alákọ̀ọ́kọ́ nínú tó fà á tí wọ́n fi ń bú Ọlọ́run àtànábì lọ́dọ̀ àwọn abọgibọ̀ ọ̀pẹ àbọ̀ òrìṣà ni. Àkọ́kọ́ ní tó fà náà ni hirsu ba'dil ulama, ojú kòkòrò táwọn kan nínú àwọn tí wọ́n ń pera wọn láàfà, táwa náà sì bá wọn pàfà ní wọn, táwa náà rí wọn pé wọ́n ń ṣe wàhálà pé àfà làwọn ń pera wọn láàfà. Ojú kòkòrò wọn tí wọ́n ń wá láti máa fi wá ọ̀rẹ́, ìbáṣe, ìbálò lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ abọgibọ̀pẹ̀ àbá àwọn tí wọ́n jẹ́ olùkọ́tọ́lọ́hun. Wa masharakatihim, àti ìbára wọn lò, ìbáṣepọ̀ tí wọ́n jọ ń bára wọn lò fima ladayhim, nítorí tí ń bẹ lọ́dọ̀ àwọn abọgibọ̀pẹ̀ àbábọ̀rìṣà yẹn táwọn àkànnú àwọn àfà ń bá wọn lò, tí wọ́n ń bá wọn ṣe. Duna an yatta'idha lahum, láì ń ṣe wípé wọ́n lọ ń ṣe wáàsí fún wọn. Ọ̀tọ̀ ni pé mo lọ ṣe wáàsí fún yàn, ọ̀tọ̀ ni wípé mo fẹ́ jẹ àǹfààní lára èèyàn, ó sì jẹ́ kèfèrí, ó sì jẹ́ abọgibọ̀pẹ̀. Wọ́n á máa gba oògùn lọ́dọ̀ ara wọn, wọ́n á máa gba mọ́tò, wọ́n máa gbalẹ̀. Eléyìí ẹjẹ́ àjọ dá làákàyè wa padà. Ní nǹkan bí ọdún 4-5 sẹ́yìn ní ìsìn, nígbà tí ẹrú Ọlọ́run ọba kan tó fẹ́ ja ìsìláàmù lógun lórúkọ pé òun fẹ́ gba freedom, ó wá gbé kan nínú ẹni tí ò ní bíbí, tí ò níran, ó gbé dìde máa bú ìran, máa já wọlé ìran, máa jálu ẹbí àwọn èèyàn. Wọn àwa jálu àwọn èèyàn yẹpẹrẹ, ó wá já àwọn oníbi níran ńláńlá nínú Islam, láwọn tó já sí pé tá a bá ti yọ ọkọ wọn kúrò nínú Islam ilẹ̀ Yorùbá yìí, Islam yẹn ti mẹ́hẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn ló kọjẹ́, wọ́n ń sọ tí ò dá sí wọn, wọ́n ń yẹ̀yẹ́ wọn, wọ́n wá ń bàbàrà ọ̀tá Ọlọ́run, ọ̀tá ànábì, ọ̀tá Islam. Débi pé ńgbà náà a rí ẹni yìí tó ń ṣe fáàrí ẹ pé inú yàrá rẹ̀ lẹ́ni tó lóun ń ṣe dáwà yóò jókòó sínú ilé rẹ̀, òun ní ń bọ, òun ní ń fún lóúnjẹ, òun ní ń sanwó dátà, òun ní ń ra nǹkan fún, torí pé kò ní nǹkan kan jọ náà. Ó ló ń bá àwọn àáfà ẹlẹ́bọ wí, débi pé ẹni yóò fi pamọ́, ó tún wá gbórí ìta ńjọ́ náà yìí pé òun abáráfà kan tó bá yájú sóhun, òun ó ọjọ́ 7 lòun ó fún tẹ́ni ó fi fàyè lẹ̀, òun ó bọ́ sí orí èṣù, torí èṣù lòun ń bọ̀.
a máa sọ òun èé ṣàfà, òun èé kírun, òun èé ṣe mùsùlùmí, òun èé sì ṣẹlẹ́sìn kìrìsìtẹ́nì, abọ̀rìṣà pọ́nbélé lòun. Níjọ́ náà ara àwọn àfáà tí wọ́n mú wọn lọ́rẹ̀ tí wọ́n ń lọ lé wọn lọ jẹun, wọ́n ń lọ ọbẹ̀, wọ́n ń lọ ọmú láwọn ẹlòmíà wí láwà ní bàǹbà yóò wé lọ, èmi adébẹ̀ wọ́n lọ mọ dáwàkà fún wọn mọ kí wọ́n mọ̀ pé nìyí kò fẹ́ràn Ọlọ́run, kò fẹ́ràn ànábì, àmọ́ ó ń fi ìnáwó fáwọn àfáà kan, ó fi ń kó wọn lẹ́rú. Ibi tí àgbákò ti kọ́kọ́ bá tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí nísìn, ibi ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. So Ọlọ́run dẹ̀ sì ti kì wá nílọ̀ wípé ẹ̀sìn wa yìí kìí ṣe ẹ̀sìn téèyàn máa fi negotiate pẹ̀lú ìwọ ọmọlúwàbí ẹnìkan àbí nǹkan kan. Aráfà tí wọ́n ra mọ́tò fún, aráfà tí wọ́n ra ilẹ̀ fún, aráfà tí wọ́n fún ní nǹkan, aráfà tí wọ́n raṣọ sí lọ́rùn, tí wọ́n ń kí wọ́n pé àwọn àfáà wa nìyẹn, ẹnìkan kan ò gbọ́dọ̀ ṣe nǹkan kan fún wọn. Eléyìí làkọ́kọ́ tó kọ́kọ́ fà á táwọn òṣèbọ yìí tí wọ́n fi lẹ́nu láti máa sọ̀rọ̀ sí Islam. Láyé àwọn Sheikh Adam, àwọn abọ́gibọ̀pẹ̀ ń bẹ láyé. Láyé àwọn Sheikhuna Kamaluddin Al-Hadabi, àwọn abọ́gibọ̀pẹ̀ ń bẹ láyé. Mélòó nù wọn ni wọ́n bí dá láwọn bàbá tó bí àwọn eléyìí tí wọ́n tó dánrú tán dánwò yìí wò. Nítorí àwọn bàbá yẹn wọ́n fi Islam ṣeré, wọ́n fọlọ́run ṣeré, wọ́n ní olówó, wọ́n ní ọlọ́lá, wọ́n ní ọlọ́rọ̀, àmọ́ wọ́n fẹ̀sìn wọn yẹpẹrẹ lójú wọn. Àwọn tá à ń sọ yìí, ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà nìyẹn. Wọ́n ń lọ ọ̀dọ̀ ẹlẹ́bọ, wọ́n ń lọ jẹ, wọ́n ń lọ ọ̀dọ̀ olóró, wọ́n ń lọ jẹ. Kódà tán bá pè wọ́n ní wáàsí lọ́dọ̀ olóró, wọ́n ó sọ tí ó tẹ olóró lọ́rùn. Tá a fi rí nínú àwọn àfáà tó wé láwà ní lọ Ilé Ifẹ̀ tó sì ń lọ ń ṣe wáàsí fún wọn bẹ́ẹ̀ wípé gbàgbé ẹ o, Ifá ń bẹ o. Kódà nítorí pé Ṣẹ̀tíù ló dáfá nígbà tá Ànábì sákò Mẹ́kà pé Ifá ni wọ́n fi mú ọba. Ṣẹ̀tíù sákò, Ṣẹ̀tíù lè dáfá ńgbà tí wọ́n ń wá Ànábì ní Mẹ́kà. Àfáà wé láwà ní sórí, ó sì ń sọ bẹ́ẹ̀ fáwọn abọgibọ̀pẹ̀ jọ, inú wọn sì dùn bí àfáà ń sọ fún wọn pé ọ̀rọ̀ Kùránì ni o. Àfáà sọ bẹ́ẹ̀ ńjọ́ náà pẹ̀lú láwà ní lórí. Àfáà tún padà síbi tó ti wá. Àwọn ìbáṣepọ̀ ọjọ́ náà tá ń tẹ àwọn abọgibọ̀pẹ̀ lọ́rùn, tá ń tábọ̀rìṣà lọ́rùn, tí wọ́n fún wa ní mọ́tò tá a lọ táàbọ̀ tá a máa ní olóyè lágbájá, èèyàn ńlá ni, èèyàn pàtàkì ni. Àkọ́kọ́ n tó kọ́kọ́ ṣokùnfà n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ táwọn èèyàn ń sọ̀rọ̀ tí ò da sànàbí, tí wọ́n ń sọ̀rọ̀ tí ò da sọ́lọ́hun. Àwọn tí wọ́n wá fa okùnfà nǹkan yìí, àwọn náà ni wọ́n wá tún bọ́ ta lónìí. Ó rí i pé kìí ṣe pé ìjà Islam ni wọ́n ń jà, kìí ṣe pé ìfẹ́ Islam ni wọ́n ní, kìí ṣe pé nítorí tọlọ́hun, torí ànábì, àní aṣáàfẹ́ káyé gbọ́ wa kárí wa. Wàhálà tẹ́ ẹ dálẹ̀ lánàá lónìí nísìn, wọ́n ń kàn yín lábùkù, wọ́n ń sọ̀rọ̀ sí yín. Kèfèrí yẹn náà lẹ́ẹ̀tún pé òun náà ni ó bá yín kọ́mándì pé ẹ má sọ̀rọ̀ sí àfàyàn àfàwà ni. Níjọ́ náà wọ́n yìn yín pé ẹ̀yin nìkan làfáà tó dá nílẹ̀ Yorùbá tẹ fún àwọn ní support lórí aburú táwọn kan ti rí, irú àwọn mọ̀dẹ́rù Markaz kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi tí wọ́n ti rí aburú tí ń bẹ lọ́jọ́ iwájú nítorí ẹ̀. Eléyìí jẹ́ okùnfà àkọ́kọ́ táwọn èèyàn fi ń bú Ọlọ́run, tí wọ́n fi ń bú ànẹ́bì, tí wọ́n ń sọ̀rọ̀ sọ́lọ́run, tí wọ́n ń sọ̀rọ̀ sànẹ́bì. Òun ló wá délẹ̀ lónìí nísìn níbi ń ta fẹ́ jẹ àti ń ta jẹ tọ́lọ̀ ti jẹ́ pé ahum yaqsimuna rahmata rabbika, ṣáwọn tẹ́ ẹ lọ ń sábà yẹn ni wọ́n ń pín téèyàn fẹ́ jẹ àti téèyàn fẹ́ jẹ láyé ni. Ọlọ́run ní rárá o, nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya. Àwa là ń pín ń tẹ́ fẹ́ jẹ àti ń tẹ́ fẹ́ jẹ láyé, torí pé kí ni rafa'na ba'dahum fawqa ba'din darajatin. Àwa làwọ Ọlọ́run ṣètò ayé ta ní káwọn kan ga jà wọn kan lọ, kó wá ní ó sì rí tiẹ̀ mú náà ní ó rí tiẹ̀ jẹ láyé. Ibẹ̀ yẹn là kọ́kọ́ in tó kọ́kọ́ fà á táwọn abọgibọ̀pẹ̀, àwọn abọ̀rìṣà tí wọ́n ń fi ń bú Ọlọ́run, tí wọ́n ń fi ń bú ànẹ́bì. Kí là kọ́kọ́? Òun náà ní pé ojú kòkòrò àwọn kan nínú àwọn tí wọ́n ń pera wọn láàfáà tàbí àwọn tí wọ́n jẹ́ àfáà láti lọ máa bá kèfèrí ṣọ̀rẹ́ nítorí tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, tí kìí ṣe wípé wọ́n fẹ́ ṣe wáàsí fún tàbí wọ́n fẹ́ pèsè sìn, wọ́n bá kópa. Àwọn náà ń ṣàdúrà fún, wọ́n ń kí, wọ́n tún máa fọwọ́ ẹ̀ sọ́yà. Níjọ́ náà àwọn náà tún máa fògùn ṣe fáàrí, wọ́n máa fọlá ṣe fáàrí. Nígbò yá wọ́n bá láwọn èso ológun, Allahu a'lamu, àwọn àtọ́lọ̀ ni wọ́n nìyẹn. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ọlọ́run sọ fún wọn náà Al-Qur'an, tabaka suratul kafirun. Ọlọ́run ní kul ya ayyuhal kafirun, ìrẹ́ ànẹ́bì sọ fún wọn, má fẹ̀sìn negotiate pé mo pe ẹ̀yin olùkọ́ tọ́lọ́run, la a'budu ma ta'budun, mi ò ní bá yín sí ń tẹ́ǹsìn yẹn o.
wala antum aabiduna ma aabudu kẹ́yìn náà wá máa bá mi sìn Ọlọ́run tí mò ń sìn káwájọ máa sìn papọ̀ rárá o. Ọlọ́run bọ́rọ̀ ní débi pé lakum dinukum waliya dini ẹ máa ṣẹ̀sìn yín kémi náà máa ṣe tèmi. Ìyẹn fi hàn pé Islam ò di ẹnìkan lọ́wọ́ kó máa ṣẹ̀sìn rẹ̀. Ìyẹn tó wà pé gbogbo ẹ̀sìn tó wà láyé Islam làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ fi freedom of religion lélẹ̀ yìí pé lakum dinukum waliya dini ẹ máa ṣẹ̀sìn yín. O ò lè ráfà tó bá ní kó o má bọ̀ fáà rẹ tó fẹ́ bọ̀ rárá, ó kọjá àyè rẹ̀ ni. Má dì mí lọ́wọ́ kémi náà má dì ẹ lọ́wọ́, má ní mí lára kémi náà má ní ẹ lára. Àwa orílẹ̀ yìí o lil jami' innal arda khalaqaha Allahu li jami'i nnasi kafata. Ọlọ́run dá orílẹ̀ yìí fún gbogbo ẹ̀dá ènìyàn pátá ni. Al-kufaru wa ghayruhum, àwọn tí wọ́n jólùkọ́tọ̀ lọ́hùn, àwọn abọ́gibọ̀pẹ̀ ní àjọ lórílẹ̀ yìí ni. Torí pé Ọlọ́run ní inni ja'ilun fil ardi khalifa, mo fẹ́ dí àwọn tí ó máa járò lórílẹ̀ ni. Ọlọ́run ò ní àwọn mùsùlùmí nìkan ní ó máa gbé bẹ́ẹ̀. Lọ́yẹ́ pé ní tó bá wá fẹ́ ní ẹnìkan lára nítorí pé ó ń bọ fá àbó ń borò, ó fẹ́ ní Ọlọ́run tó dá sórí ilẹ̀ lára ni. Fílẹ̀ yóò ṣe tiẹ̀, káwa náà máa ṣe tiwa. Àkọ́kọ́ àdánwò tó kọ́kọ́ fa wàhálà tá à ń rí lọ́wọ́ ní ìsìn ni pé ìbáṣepọ̀ táwọn àfáà kan tí wọ́n pera wọn láàfáà, àwọn ọmọ àlè nínú àfáà. Torí pé ìbéèrè já bira wa léèrè, mélòó ṣáwọn bàbá alágbàjì àná tàbáwọn ti jẹ́ tà ni wọ́n máa yálé káfìrí láti lọ máa bá ṣeré, láti lọ máa bá ṣọ̀rẹ́, láti máa gba nǹkan lọ́dọ̀ ẹ̀ tí wọ́n èé jókòó síbi Ọlọ́run fi wọ́n sí. Sheikh Kamaluddin Al-Hadabi tàbáfà àwọn Tajul Adab làwọn àfáà tí wọ́n máa rìnrìn kú ìlànà lákàlà. Ọlọ́run kò tiẹ̀ jó rí bẹ́ẹ̀. Sheikh Ádámù tá tiẹ̀ gbọ́ tó jáfà gbogbo ayé níbi mímọ̀ yìí, àgbọ̀rú rìn bẹ́ẹ̀ kan mọ̀ lọ. Níjọ́ náà a rí inú àwọn àfáà tí wọ́n ń pera wọn láfa súnnà táwọn náà lọ bẹ́ẹ̀, wọ́n lọ kí olóyè nínú ọ̀tá Islam. Àrímọye àwọn èèyàn wọ́n kí wọ́n jọ́ náà pé ẹ̀yin làfà, ẹ̀yin nìkan, ẹ mọ̀ pé ẹ̀yin lẹ bà ojú Islam jẹ́. Tọ́lá bá ní fẹ́ sọ̀rọ̀ lónìí, ọ̀rọ̀ ò yẹ ẹnu yín bí ìbá ṣe páyì ní tìjú ẹ̀sìn níbẹ̀rù Ọlọ́run kọjá ayé nìkan lẹ̀ ń sáré. Àkọ́kọ́ nìyẹn o. Ìjogún fakhalafa min ba'dihim khalfun ada'u ssalata wattaba'u shahawat. Àwọn ọmọkọ́mọ ni wọ́n padà wá jogún àwọn mẹ́rin, àwọn ọmọ alálùbáríkà tí wọ́n bẹ̀yìn àwọn àgbàlagbà àná jẹ́. Ìbẹ́ ẹ̀yìn wọn jẹ́ yẹn náà ló ń ṣàkóbá fún ìsìláàmù lọ́wọ́ tá a wá ń pariwo yìí. Ó rí pé táfà mi bá ń sọ̀rọ̀, ó ń jà fún orúkọ ẹ̀ kán mọ́ rí òun fín láàrin gbogbo àwọn àfà. Tó bá ti wá rí fín yóò wá pe olórí àwọn ẹlẹ́bọ yẹn lẹ́yìn, yìí wo wá kọ́ máa ń da wọn tíbẹ̀, ẹ mọ́ sọ̀rọ̀ sí mọ́. Náà bá sọ̀rọ̀ sí ẹ láyé mọ́, kí làwọn màláíkà ó mọ̀ kọ́ kalẹ̀ fún ọ torí pé wọn fẹ́ bú ẹ. Ìyí wọn àkọ́kọ́ tó fà ní pé àwọn àfáà lọ ń bá àwọn olùkọ́tọ̀ Ọlọ́run abọ́gibọ̀pẹ̀ láṣepọ̀ níbi ọ̀rẹ́ wọn fẹ̀sìn wọn ṣeré. Nígbà wọn á fẹ̀sìn wọn ṣeré, wọ́n ti fẹ̀sìn wọn negotiate, wọ́n ti fi jẹ dodo, wọn lè so dodo mọ́, wọ́n ti gba ẹ̀sìn lọ́wọ́ wọn. Àwọn tàná yẹn ti pláàni nǹkan yẹn kalẹ̀ débi pé nínú ọmọ tó ta Ọlọ́run ọba rán kalẹ̀ ta ẹ tún mú lọ́ọ̀lú yín, ẹ lọ́ọ́ wo ní láwàní táwọn àgbàlagbà kì í fi ṣeré. Ó wá dọ̀ràn lónìí. Àkọ́kọ́ ní tó kó bá wa lónìí náà ni wípé àwọn àáfàá sọra wọn di ọ̀rẹ́ àwọn tọ́lọ́run ò fẹ́ kájọ máa jẹ kájọ máa mú. Ọlọ́run ò ní ká má rajà lọ́dọ̀ ara wa, kò sì ní ká má jọ gbé. Àmọ́ ẹ̀sìn yẹn ọba mi ò fi ṣeré. Àkọ́kọ́ ní tó kọ́kọ́ fà á nìyẹn. Àwọn àáfàá ń lọ ń bá àwọn abọ́gibọ̀pẹ̀ ṣeré, wọ́n ń bá wọn ṣọlá, wọ́n mọ wọn lólú, wọ́n ń bá wọn jẹ, wọ́n ń bá tí ì ṣe pé wọ́n fẹ́ pè wọ́n sẹ́sìn Ọlọ́run. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú tó fà á táwọn abọ́gibọ̀pẹ̀ fi ń bú Ọlọ́run tí wọ́n fi ń bú ànẹ́bì lónìí, òun náà ni adamu tafahumil muslimina bi umuri dinihim. Òun náà ni pé àìgbàgbọ́yé táwa mùsùlùmí tá a gbọ́ ẹ̀sìn wa tá à ń pè lẹ́sìn Islam yìí tá a gbọ́ yé. In tó fi mọ̀ pé àgbọ́yé ni pé àgbọ́ ẹ̀sìn yẹn yé. Ọlọ́run fún wa láwọn mawa'id, àwọn intibahat, àwọn kìlọ̀, àwọn ìtanijí, àwọn wasayat, àwọn àsọlẹ̀, àwọn òfin tọ́lọ́run fi kì wá nílọ̀ tá a gbọ́. Wá gbọ́ àwọn òfin yẹn tá a bá jọ lọ sínú al-Qur'an nínú Suratul An'am Quran 6 aya 106 aya 107 aya 108 kó lè mọ̀ pé àwa mùsùlùmí àgbọ́ ẹ̀sìn wáyé. Wá gbọ́ ntọ́lọ́run ọba sọ mẹ́fà ní Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́ni ittabi' ma uhiya ilayka min rabbik.
ittabi' ma uhiya ilayka min rabbik ira annabi Muhammad sallallahu alayhi wa sallam máa tẹ̀lé in tí wọ́n fi ránṣẹ́ sí ọ látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀. Madha yuha ilayk, kí náà fi ránṣẹ́ sí? Al-Qur'anul Karim, Al-Qur'an tí ń jẹ́ ìwé alápọ̀nlé ni tó sì tóbi tí àrírú ìwé ni láyé àti lọ́run mọ́. Ọlọ́ni ittabi' ma uhiya ilayka min rabbik, máa tẹ̀lé in tí wọ́n fi ránṣẹ́ sí ọ látọ̀dọ̀ Ọlọ́run. In tí wọ́n fi ránṣẹ́ sí ni wọ́n ní kó mọ̀. Wọ́n máa gbọ́ Ọlọ́run wá ní la ilaha illa hu, kó o sì ní ìgbàgbọ́ pé kò sẹ́nìkan tó máa sìn yàtọ̀ sí Ọlọ́run. Kó o nígbàgbọ́ ikú rẹ Allah, ààyè rẹ Allah, ọjọ́ rírí jẹ rẹ Allah, ọjọ́ rírí mímú rẹ Allah, ọjọ́ kó dá rẹ Allah, ọjọ́ kó má dá rẹ Allah, ọjọ́ ó rọrùn kò rọrùn Allah. Máa ṣe tiẹ̀, Ọlọ́run ó sì máa dá Ọlọ́run. La ilaha illa hu, kó o mọ̀ pé kò sẹ́lòmíì téèyàn gbọ́dọ̀ sìn yàtọ̀ sọ́lọ́run. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta ó ní wa'ridi anil mushrikin, yẹra fáwọn abọ́gibọ̀pẹ̀. A'rid anil mushrikin, àwọn abọ́gibọ̀pẹ̀ ni pa wọ́n ti sáàyè wọn. O ní bùkátà pẹ̀lú wọn níbi jíjẹ níbi mímu, o ní bùkátà. A'rid jẹ́ kán máa ṣe tiwọn. Mọ́ ti ẹ̀yà ń bẹ̀ débi pé ó wà lónìí ọ̀pọ̀ àfáà ló ń bọrí fáwọn èèyàn látara pé òun àti babaláwo kan dọ̀rẹ́. Àwọn àfáà jọ ń di bágìn pẹ̀lú babaláwo àti wòlíì, wọ́n ń lu àwọn èèyàn jìbìtì, wọ́n ń gbaṣẹ́ lọ́dọ̀ ara wọn. Léyìí tọ́lọ́ ni wa'ridi anil mushrikin, gbórí kúò lọ́dọ̀ àwọn abọ́gibọ̀pẹ̀ ni. Ẹjọ́ máa ṣe lókèrè, ẹ lè ríra yín bẹ́ẹ̀ bá pàdé mítìnì aládùúgbò, kò sí wàhálà ńbẹ̀. Bẹ́ẹ̀ bá pàdé mí, àmọ́ kó wá di pé ìwọ àti babaláwo lẹ́jọ́ máa wo léwòde, yóò máa wẹ orí lójú ẹ, ẹjọ́ máa wẹ tí ó sì ní sí nǹkan kan. Wa'ridi anil mushrikin, yẹra fún àwọn abọ́gibọ̀pẹ̀. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Ànábì. Ẹlẹ́ẹ̀kẹta ó ní wa ma ja'alnaka alayhim hafidha, èmi Ọlọ́run ò ṣe ọ́ lẹ́ni tí ó máa ṣọ́ wọn káàkiri. Tí wọ́n gbá ẹ̀yin ń bọ̀pẹ̀, ẹ̀yin ń bọ́gi, ẹ̀yin ń bọ́gbá. Wa ma anta alayhim biwaqilin, àfi ọ́ ṣe olùṣọ́ wọn. Ma anta alayhim biwaqil, òfin kan nìyẹn. Sórí nínú àyà àkọ́kọ́ tá a kọ́ kà nínú àyà mẹ́ta tá a fẹ́ mú wáyé, wo àwọn òfin àkíyèsí bíi 4 sí 5 tọ́lọ́ ń pè mí àti wọ́ sí ń bẹ̀. Torí pé lakum fi rasulillahi uswatun hasana, ara ànẹ́bì làwòkọ́ṣe rere wà. Àmọ́ ó ṣe ní láàánú pé àwọ̀ ànẹ́bì kọ́ ṣe Ṣaitan lókùn tí ń jẹ́ oṣù wà fún wa. Àkọ́kọ́ ni pé ittabi' ma uhiya ilayka min rabbik, Al-Qur'an ẹ má fi ṣeré, òfin àkọ́kọ́ nù. Ẹ sì má tẹ̀lé nǹkan míì yàtọ̀ sí Al-Qur'an. Léni àwọn tí wọ́n ń bastardize Islam lọ́wọ́ tó ń sọ ìnísìn, àwọn kìtáàbù míì, àwọn kutubun, àwọn arahul ulama wa afkaru ba'di nas allati yantasibunaha ila rasul, tí wọ́n ń ṣàfihàn ẹ̀sán ànábì, ànábì wí, ànábì sọ, ànábì wí, tó ń takò Al-Qur'an yẹn lókù léni táwọn èèyàn fi ń takò Islam yẹn. Àkọ́kọ́ fail níbi pé ittabi' ma uhiya ilayka min rabbik, pé ń tọ́lọ̀ fi ránṣẹ́ sí ànábì yẹn, òun náà la gbọ́dọ̀ gbámú. Níbo ni ó ní fastamsik billadhi uhiya ilayk, in tí wọ́n fi ránṣẹ́ sí ọ ni òun náà ni kó o gbámú. Wa innaka ala siratin mustaqim, tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti wà lójú ọ̀nà òtítọ́ tààrà. Ó ní innahu la dhikrun laka wa liqawmik, tóró ní ó máa jófin fún wa ànábì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀. Fasawfa tus'alun, ó fẹ́ ya tí wọ́n bọ̀ wá bí ọ lè rí, dákun béèrè ṣé ọ̀rọ̀ tánàbì ń sọ́nú àdísì ṣófin ní fánàbì? Ṣànábì ó máa ṣòfin fún rẹ̀, Ọlọ́run ló ń ṣòfin fún, àfẹ́ẹ̀lì ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì bí a ti fẹ́ẹ̀lì ni pé la ilaha illahu, àdúró tọlọ́hun. Báwọn àwọn shuyukh, àwọn Sheikhuna Kamaluddin Tajul Adab, Yusuf al-Ibwaji, Sheikhul Muzammil, gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ́ni bí wọ́n ṣe dúró tọlọ́hun, dórí Maulana Sheikh Adam, àdúró tọlọ́hun. La ilaha illahu, ẹgbà bí kò sí nǹkan mi lónìí kó wá lónìí tó farati. Àfáà mi pẹ̀lú bàǹtẹ́ni, àfáà mi pẹ̀lú fúnpáni, àfáà mi pẹ̀lú ndéni, àfáà mi kó tó bọ́ta lọ ṣe wáàsí yóò ti kọ́kọ́ wẹ ọṣẹ oríṣiríṣi lórí odó. Kì í ṣe pé kí yẹn wọṣẹ ló burú o, bí kì í ṣe pé kí ní ń bẹ nínú ọṣẹ tó wẹ̀, àfáà mi yóò ti mú gógóró kó tó bọ́ta lọ ṣe wáàsí. Kò sí la ilaha illahu mọ́. Àwọn èèyàn ti wá bá dé bí wọ́n tó fi ń ṣe fáàrí lójú agbo tí wọ́n máa fògùn fọ́. Kò sẹ́nìkan tó gbọ́dọ̀ nígbà ọgbọ́n ló máa sìn yàtọ̀ sọ́lọ́hun. Ó ní wá ó di méjì, a'ridi anil mushrikin, ẹ yẹra fún àwọn abọ́gibọ̀pẹ̀, ẹjẹ́ máa ṣe tiwọn kẹ́yìn náà máa ṣe tiyín.
olóríire mùsùlùmí àfáàwò ni ó máa lọ máa jẹ tí ó lọ máa mú lọ́dọ̀ babaláwo lọ́dọ̀ abọgibọ̀pẹ̀ tí kì í ṣe pé ó fẹ́ pè sẹ́sìn, tí wọ́n fi wá ń fún yín ní mọ́tò tẹ́ ẹ sì ń gbalẹ̀, tí wọ́n ń fún yín lóògùn tẹ́ ẹ wá lẹ́nu ọ̀rọ̀ tí wọ́n tún máa lérí pé béèyàn bá rí yín fín yóò tẹ́ lọ́dọ̀ wa. Wọ́n gbà pé Ọlọ́run tó ní àrífín ó lè fún yín. Ẹ wá máa sọ àwọn òyìnbó táwọn bàbá yín ò sọ rí, lóyìnbó tí ò lálàáfíà tá a lè wọnú dictionary kankan bá mbẹ́. Inna lillahi wa inna torí pé ẹ fẹ́ tẹ́ ayé lọ́rùn, ẹ ti ń tẹ́ ayé lọ́rùn. Ṣọ́lọ́run wà tẹ́yìn náà lọ́rùn bí? Ìyẹn nu ni. Ọlọ́run wá jẹ́ kó yé wa pé ẹ fáwọn òṣẹ́ bọ́lẹ̀ o. ń gbọ́ wá ní ó ní wala sha Allah, tó bá já sí pé ó bá wọn Ọlọ́run ọba rẹ ni ma ashraku, wọn ní bọ́gi wọn ní bọ́pẹ́ o. Kọ́kọ́ lọ́ọ́ mọ̀ o, ṣòro ẹni tí ń bọ́gi tí ń bọ́pẹ́ ni ìrádà Ọlọ́run ni kó lè ṣorí ibu. Ìrádà Ọlọ́run ni, torí pé Ọlọ́run dá iná, ó dá àlìjẹ́nà, ó dá oríire, ó dórí ibu, ó sì ti jẹ́ wá pé fa ammal ladhina su'idu fa fil janna, àwọn tán bá ṣoríire níbi tí Ọlọ́run ní ó wà àlìjẹ́nà, wa ammal ladhina shaqaw fa fin nar, àwọn tí wọ́n bá ṣorí ibu iná ni wọ́n wọ̀. Ó lè, mo ti ṣe wá sí kan pé ẹnìkan ò lè pa bọ́gi bọ̀pẹ̀ rẹ láyé, torí Ọlọ́run fún rẹ̀ ló dá wọn. Ó ní wala sha Allah, tó bá já sí pé kì í ṣe pọ́lọ́run ọba rẹ bá fẹ́ ni, tó bá pọ́lọ́run ọba rẹ bá fẹ́ ni ma ashraku, wọn ní bọ́gi wọn ní bọ́pẹ̀. Ló fi ní ma ja'alnaka alayhim hafidha, kádàrá Ọlọ́run lórí wọn nù ni. Ẹnìkan wá ń bú Ọlọ́run kí ní ń ta ọ lára, ó dọ́lọ̀ mọ́ ni. Ọlọ́run tó fún rẹ̀, ẹni tó lè sùn kọ́lọ̀ ní kó mọ́ jí mọ́. Kí wá ní wàhálà tó wá ní ẹ̀wọ̀ ẹ̀yìn àfà ẹ̀ ń wòran ò ní làákàyè, ẹ̀ ń wòran ẹ̀wọ̀ ṣé ká yọ idà ká lọ pa wọ́n ni àbí ká lọ gé orí wọn torí pé wọ́n ń bú Ọlọ́run. Ṣe bọ́ Ọlọ́run wọn náà bú, Ọlọ́run tó dá sánmọ̀ tí wọ́n ń gbé lábẹ́ rẹ̀, ọba tó dá orí ilẹ̀ tí wọ́n ń rìn lórí ẹ̀, ọba tó dá omi tí wọ́n ń mu, ọba tó dá òjò tí wọ́n ń gbà sára, ọba tó dá, ó fi pé àwọn náà ni wọ́n máa ń sábà sọ wípé béèyàn bá dalẹ̀ ilẹ̀ ó gbé. Wọ́n ti dalẹ̀, wọ́n ti dá ọba tó dá wọn. Ọlọ́run gan ni ma garraka bi rabbikal karim, kí ni ń tì ọ́ tó rẹ́ nìkankan tó fẹ́ kọjú ìjà sí, tó wá jẹ́ Ọlọ́run ọba tó já sí pé ní khalaqaka, òun ló dẹ́dá rẹ̀ nínú omi, látara omi tí ò jámọ́ nǹkankan, tó kúrò lómi, tó di ẹ̀jẹ̀, tó kúrò lẹ́jẹ̀, tó di bá ṣe ẹran, tó kúrò bá ṣe ẹran, tó dé egun, tá a tún padà wá yọ ẹran jáde nínú egungun ni, tá a wá sọ ẹ̀dẹ̀dẹ̀ yàn. Ìwọ náà ló wá dáyé, àwọn kan dáyé pẹ̀lú rẹ̀ wọ́n lè sọ̀rọ̀, ìwọ dáyé, àwọn kan dáyé pẹ̀lú rẹ̀ wọ́n lè gbọ́, ìwọ dáyé, àwọn kan dáyé pẹ̀lú rẹ̀ dìdìrín ni wọ́n gbọ́n, ìwọ dáyé, àwọn kan dáyé pẹ̀lú rẹ̀ wọ́n lè rìn, ìwọ dáyé, àwọn kan dáyé pẹ̀lú rẹ̀ wọ́n lè dá nǹkan kan ṣe, wọ́n ń gbé wọn káàkiri, ìwọ wá lè sọ̀rọ̀. Ọlọ́run fún ẹ lọ́rọ̀, Ọlọ́run yẹn ló wá ń fọ̀rọ̀ yẹn kọlù, Ọlọ́run fún ẹ lẹ́nu, ọba yẹn ló wá ń fọ̀rọ̀ yẹn gún, Ọlọ́run wá fún ẹ ní àlàáfíà, àlàáfíà yẹn wá ń lò fi ń bọ́ lọ́hún jà. Ọlọ́run máa garraka, kí ló ń tì agbára wo ní tó ní tó Firaun, agbára wo ló ní tó ní tó Namrus, agbára wo ló ní tó ní tó àwọn Ashabul Fil, ó lágbára kankan. Ọlọ́run tó wá dẹ, ó tún wá dùn rí odùn wo, ìwọ náà fine, orí rẹ pé you arrive. Níjọ́ Ọlọ́run bá máa dé, bó ti dé sí Firaun yóò kàn dé ni, níjọ́ tí ó bá dé, bó ti dé sí Namrus yóò kàn dé ni, níjọ́ tí ó bá dé, bó ti dé sí Qaruna yóò kàn dé ni. Àwọn èèyàn ti dára sẹ́yìn láti bà àwọn ànábì Ọlọ́run jẹ́, láti bà Islam jẹ́, láti bà Ọlọ́run lórúkọ jẹ́, kó wá ló fẹ́ kú pé ẹnìkan bó ṣe ń sọ̀rọ̀ sọ́lọ́run ò nọ́mà. Ṣe bọ́lọ́run tó dá wọn náà ń sọ̀rọ̀ sí, á jẹ́ pé wọ́n nìkan ló lọ́lọ́run ni, àjọ ní Ọlọ́run yẹn ni, àjọ ní Ọlọ́run yẹn ni. Ọlọ́run ní law sha Allah, tó bá já sí pọ́lọ́run bá fẹ́ ni ma ashraku, wọn bá má bọ́gi, wọn bá má bọ́pẹ̀, ma ja'alnaka alayhim hafidha, àṣewọ́ ànábì lẹ́ni tí ó máa ṣọ́ wọn. Kí lẹ̀ ń ṣọ́ láì fún wọn sí, kí là ń ṣọ́ gbèsè ayé wọn sí? Ń gbọ́ Ọlọ́run ti lakum dinukum waliya din. Ìwọ ní kí wọ́n ṣẹ̀sìn rẹ dáadáa, kódà bí yẹn bá ń bú Ọlọ́run tí ìwà rẹ bá dá, ìwà rẹ ó sì máa tún ebú yẹn ṣe. Bọ́ bá ń bú ànábì tí wọ́n bá dá níwà, àwọn èèyàn mọ̀ pé àǹtí wọ́n ń sọ sí ànábì yẹn kò lè já ànábì lórí bẹ́ẹ̀. Ó ní máa àǹtà wọ́n máa gbọ́ àyà tó wá tẹ̀lé, Ọlọ́run la tasubbu alladhina yad'una min dunillah. Ẹ má máa bú àwọn nǹkan táwọn fúnra wọn kó jọ tí wọ́n ń pè lọ́lọ́run tí èso Ọlọ́run. Fayasubbullaha adwan bighayri ilmin, táwọn náà wà máa bú Ọlọ́run padà adwan ní ti bínú, bighayri ilmin, láì mọ̀ tí wọ́n ń ṣe torí pé wọ́n mọ̀ tán ṣe. Ó gbọ́ òfin ẹlẹ́ẹ̀kejì, ó mọ̀ pé àyà àkọ́kọ́ òun kó àwọn òfin bíbẹ́rin sí márùn dání, ó lálá kọ́kọ́ lọ́lọ́ ń sọ bẹ́ẹ̀, ẹ mú Kùránì dání. Àwa yẹ̀yẹ́ Kùránì lónìí, oníkálukú wa ń tútùmọ̀ tí ò sí, àwa dé làákàyàwó èèyàn, à ń pè tí ò sí sínú rẹ̀, à ń fi Kùránì ṣeré, kò jọ wá lójúmọ́. Òfin ẹlẹ́ẹ̀kejì ni pé àka Ọlọ́run kún,
gbogbo ń tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wa là ń yí padà là ń gbé tí là á káyé wa tàbí táwọn àáfàá wa tàbí tinú gúrùpù ideology tá a bá nìyẹn là ń sọ àwọn àáfàá bẹ́ẹ̀ dọ́lọ́hùn. ẹlẹ́ẹ̀kẹta tó bá tún wò ọlọ́run ní ká yẹra fún wọn ká fi wọ́n lẹ̀ pẹ̀lú tí wọ́n ń ṣe kò sí tó kàn wá. ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run bá ń jẹ́ kó yé wa ń bẹ̀ wípé tó bá já sí wípé ó bá wọn ọlọ́run ní o wọ́n bá má ṣe o ọlọ́run fẹ́ kan máa ṣe làwọn fi ń ṣe nítorí ẹni tí ó ṣorí ibú ó ṣe ẹni tí ó ṣorí ó ṣe ìwọ ni kò sáré bí ó ṣe ṣorí ibú tó fi ní ṣorí rẹ̀. ọlọ́run tún wá lọ síbẹ̀ pé a ṣe yín lẹ́ni tí ó máa ṣọ́ wọn a sì fi yín jẹ́ni tí ó máa dógò tí wọ́n tí ó máa mójútó wọn pé a gbọ́dọ̀ pa wọ́n rẹ́ wọ́n ṣe ń bọ̀ kí wọ́n ṣe ń bọ̀ pé ò lè ṣe bẹ́ẹ̀ ò mọ́lọ́ ni. àyà tó wá tẹ̀lé yìí ó wá ní wala tasubbu alladhina yad'una min dunillah ẹ má bú àwọn nǹkan tí wọ́n kó jọ tí wọ́n ń pè é lọ́lọ́run tí nǹkan yẹn yé sọ lọ́run àwọn náà mọ̀ pé nǹkan yẹn yé sọ lọ́run ọlọ́ni fa yasubbullaha aduwwan bighayri ilmin táwọn náà wà máa bú ọlọ́run pẹ̀lú pé ló ń bí wọn bighayri ilmin láì lo ìmọ̀ láì lo làákàyè láì lo òye ọlọ́run ní kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ kadhalika sayyana likulli ummatin amalahum báwo ọlọ́run tí máa ń ṣe nìyẹn fún gbogbo ìjọ kankan tí wọ́n bá kójọ lórí nǹkan tí wọ́n bá ń ṣe sayyana a máa ń jẹ́ kí nǹkan yẹn dá lójú wọn igi tí wọ́n ń bọ yẹn kò sí tó dáa tó òòṣà tó ń bọ yẹn kò sí tó dáa tó ọlọ́run ló sì ní orí bẹ́ẹ̀ lójú ẹ̀ sayyana likulli ummatin amalahum báwo ọlọ́run tí máa ń ṣe nìyẹn fún gbogbo ìjọ kankan pé tí wọ́n bá ń ṣe yẹn òun náà ni ó máa dáa jù lọ́dọ̀ wọn. ó rí i pé ń bẹ yẹn kalimatu umma ló lò láfi ní umma kì í ṣe ìran a máa túmọ̀ sí qawm jama'a àbí àtibá in tí wọ́n ń ṣe yẹn ló dáa jù lọ́dọ̀ wọn ọlọ́run ló sì ní kó dáa jù nínú làákàyè wọn torí ibi tọ́rọ̀ wọn ń lọ kángun sí lọ́dọ̀ ọba tó ní wọn. ó ní summa ila rabbihim marji'uhum ọlọ́run lẹ́yìn tí wọ́n bá ṣe ogun tí wọ́n ń ṣe nìtàn ọ̀dọ̀ ọlọ́run ọba wọn ni wọ́n ń bọ̀ fayunabbi'uhum bima kanu ya'malun ó ń bọ̀ wá fún wọn nírò ìtàn gbáyé wọn ṣe kí wá ní tiẹ̀ tí wàhálà tiẹ̀ fi pọ̀. áyà nìyẹn tó bá kúrò ń bẹ̀ tó bá lọ sínú suratu Ra'd kí lójúṣe ti wá tá a fẹ́ lè ń bẹ̀ ó ní fa innama alaykal balagu ti wà nẹ́bì ní kó jíṣẹ́ ọlọ́run wa alayna al-hisab ìdájọ́ kan wà nẹ́bì àwa làwọ̀ dájọ́ torí pé ní tó jíṣẹ́ ọlọ́run fún lónìí tí ó gbà bóyá ń jọ́ tí wò bá ní ṣe tọ́lọ́run mọ́ lòun ó bẹ̀rẹ̀ sí ní ṣe tó mọ̀ ọ̀la ó lè léni ní ìsìn gbogbo mùsùlùmí láti jáwé iná fún ẹ̀yin nìkan lẹ́dẹ́ ẹ̀yin nìkan lẹ́ mọ̀ ń ṣe ẹlòmíì ò mọ̀ ń ṣe lọ́dọ̀ rẹ̀ ọlọ́run dẹ̀ ní innama alaykal balag èyí tó jọ́ràn yàn fún wa nẹ́bì ní kó deliver message mẹ́sẹ̀jì ò sì léèbú kò níjà nínú wa alayna al-hisab tí àwa làwa ní ìdájọ́ lọ́dọ̀ ìdájọ́ ò sí lọ́dọ̀ wa ànẹ́bì ẹnìkan ó wọná kò sí lẹ́nu ànẹ́bì ẹnìkan ó wà àlìjẹ́nà ànẹ́bì kan ló ní tí ẹni kó jíṣẹ́ láàfin ní ànẹ́bì fẹ́nìkan ní ìwé àlìjẹ́nà ó lẹ́nìkan ó wọná gbogbo èyí ní ọlọ́run kó làwọn bẹ̀. tó bá tó wá ka suratu Shura tó bá ka suratul Ghashiyah àyà 21-22 ó ní fadhakkir máa fi Kùránì rán wọn létí innama anta mudhakkir torí ń tá a fi ọ́ ṣe náà ni olùrán àwọn èèyàn létí lasta alayhim bimusaytir a fi ọ́ ṣọ́ wọn kó mọ́ dẹ́dẹ́ wọn kó máa rí pé ẹnìkan ṣòkòtò rẹ̀ ò kanlẹ̀ a fi ọ́ ṣe tí ó máa ṣọ́ àwọn èèyàn tó máa fi rí pé ẹnìkan kò dánú gbọ̀n sí a fi ọ́ ṣọ́ wọn tó máa rí pé ẹnìkan ìyàwó rẹ̀ ṣẹlẹ́yà a fi ẹ́ ṣọ́ wọn tó máa rí pé ẹnìkan kò wé láwàní tó bá ń ṣe yẹn ma ballagta risala iṣẹ́ ọlọ́run kan ló ń jẹ́ òun jíṣẹ́ ara ẹni torí o ti fi tara ẹ sí o ti ń kúrò lórí òfin ọlọ́run tó gbé kalẹ̀ fún ọ tí ẹni deliver the message ẹni tó ọlọ́run bá fẹ́ kó gbọ́ yóò gbọ́ sayadhakkaru man yakhsha ẹni tí ó bẹ̀rù ọlọ́run máa gbà á yatajannabu al-ashqa ẹni torí ẹ ó burú òun ò ní gbà á ó ṣe wá ní dandan ní kẹ́nìkan wé láwà ní dandan ní kẹ́nìkan ní rúgbọ̀n dandan ní kẹ́nìkan fi ṣòkòtò sókè dandan ní kẹ́nìkan ṣe gbà kan ó mọ ọlọ́run ni ó ọlọ́run ti mọ bó ní kálukú ó ti lo ayé ó gbọ́bọ́ ọlọ́run ti sọ ni ó ní wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ọba ti dá yín àti gbogbo bẹ́ẹ̀ ti ṣe ọlọ́run ti mọ bó ní kálukú ó ti ṣe ẹni tí ó mọ fárùngbọ̀n ọlọ́run ti dá bẹ́ẹ̀ ẹni tí ó mọ dá sí ọlọ́run ti dá bẹ́ẹ̀ ó lè má kírun irùngbọ̀n rẹ̀ ó ju tàfà lọ ó lè má níbẹ̀rù ọlọ́run irùngbọ̀n rẹ̀ ó ju tàfà lọ kódà tó bá dé Indian níbi tí wọ́n ti ń bọ gígan tí wọ́n ń bọ̀ pẹ̀ gan owó ra àwọn tí wọ́n ń wé láwà níbẹ̀ owó rẹ̀ ó lè rún ọ̀gbọ̀n níbẹ̀ owó rẹ̀ ń díṣòkò tó rẹ̀ fò sókè mẹ́ kò ní í ṣe pẹ̀lú ọkàn yanzuru Allahu ila qulubikum wa a'malikum ọkàn yín lọ́ba mi owó ní owó mẹ́yìn àwọn nínú àwọn tí wọ́n ń tako ìsìláàmù yìí ní sí nínú wọn ń bẹ tó nírùgbọ́n
so irùngbọ̀n ò determine kò súnyàn mọ́ lọ́hun kò múyàn jìnnà sọ́lọ́hun láwa ní ò súnyàn mọ́ lọ́hun kò múyàn jìnnà sọ́lọ́hun ẹ̀há ò múyàn súnmọ́ lọ́hun kò múyàn jìnnà sọ́lọ́hun ọkàn yìí ní jìnnà sọ́lọ́hun ń bẹ ibẹ̀ náà ní súnmọ́ lọ́hun wà àmọ́ tá a bá ń sọ kì í tẹ́lòmí lọ́rùn yóò ní wọ́n ń fojú yẹpẹrẹ ẹ̀sìn ni rárá bá a bá ti ń kó lórí bọ́lọ́ ti gbé ẹ̀sìn rẹ̀ kalẹ̀ a máa tẹ́ a sì máa kàbùkù bí yẹn ò ṣe jẹ́ nìyẹn ọlọ́run sọ bẹ́ẹ̀ tó bá tó ka Suratu Shura aya 35 ọlọ́run ní walau sha Allah tó bá jásí pé ó bá wọn ọlọ́run ọba ní la jama'ahum 'ala al-huda ìbá jẹ́ kí gbogbo wọn gbà gbogbo wọn ni wọ́n ṣe Islam gbogbo èèyàn ò lè ṣe Islam ṣe ráriwo tẹ́rí tí wọ́n ń pa nì àwọn ń ṣe kinní kan wọ́n ń tú àṣírí ọlọ́run wọ́n wallahi al-azim kò lè dín Islam kù kódà kò lè lápá lára Islam tó bá lọ fúnra ẹ ní high blood pressure tó lọ ronú kú ó kàn kúkú gífà ní torí pé Ọlọ́run gan sọ fún Ànábì sallam la yahsunka qawluhum má jẹ́ kọ́rọ̀ wọn bá ọnú jẹ́ inna na'lamu ma yusirrun wa ma yu'linun tó ráwà làwọn máa tí wọ́n ń wí sirrun tí wọ́n ń sọ ní kọ̀rọ̀ àwa la sì máa tí wọ́n ń sọ ní gbangba ṣebí àwọn míì nínú wọn pàápàá ń sọ ní gbangba pé àwa náà mọ̀ pé ní tá à ń sọ yóò dáa a máa fẹ́ fi bà wọ́n nú jẹ́ ni Ọlọ́run ní wo sì gbọ́dọ̀ bánújẹ́ nítorí tí wọ́n ń wí torí kò bá ọba tó ní nínú jẹ́ ìyẹn lọ bẹ́ẹ̀ ó ti di méjì aláwọ̀kọ́ ni pé ìbáṣọ̀rẹ́ táwọn kan ní àwọn àfáà tí wọ́n ń bá àwọn abọ́gi bọ̀pẹ́ ṣọ̀rẹ́ tí kì í ṣe pé ọ̀rẹ́ pé a fẹ́ pè wọ́n sí tọ́lọ́run ẹ mọ̀ rí wọn káàkiri gbogbo ẹni tí lébẹ́ lórí ibú ń bẹ láre lẹ́rìí wọn tí wọ́n mọ̀ bá ya fọ́tò lẹ́rìí wọn tí wọ́n mọ̀ ṣe fídíò tẹ́ ẹ̀ wá ní mọ̀ kí ni pàápín ìrìn àjò àwọn àfáà yẹn síbi tí wọ́n lọ yẹn lẹ́ni nísìn ẹ mọ̀ bá àwọn àfáà kiri ní pálásì àwọn ọba pálásì àwọn ọba pálásì àwọn ọba kódà tí wọ́n bá fẹ́ bọ nǹkan tó bá fẹ́ ṣe nǹkan àwọn àfáà kan ti lọ ṣàdúrà wọ́n bá kan tó bẹ̀rẹ̀ tí wọ́n bọ níbi táyé wa bàjẹ́ dé láyé kọ́lọ̀n wájú ó dáa bó ti ẹgbẹ́ tí mò ń sọ yìí kò kàn mí bọ́n mi ò ní yọra mi kúrò torí pé ojú ò tì mí pé àfáà ni mi torí pé mi ì rìnrìn kùnrin wallahi mo sì dúpẹ́ lọ níjọ́ ti bí mi kékeré ni mi ì rìnrìn kùnrin mi ì sì jẹjẹkújẹ mi ì mọ̀mùkúmu ẹnu tó ń wò yìí kò kan ọtí kò kan sìgárì gbogbo tí wọ́n máa ń fà tí wọ́n máa ń mú ní òkan rí mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sì sí pé bóyá à ń lọ ibì kan lọ bá wọn bọ ibì kan àbá ti lọ bá wọn jójú àìlàlà kan rí ibì kan àbá ti lọ bá wọn ṣerí kan ibì kan àbá ti lọ bá wọn fẹsẹ̀ tẹ́bì kan rí Ọlọ́run ò ní ó ṣe kọ́lọ̀ mọ́ sì jẹ́ ara padà sí ibú tí ó wàá bá wa débẹ̀ táwa sọ pé rárá alihamudulilayi ó tún yá bọ́lọ̀ ti ní kó rínú Ọlọ́run níjó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí wa. alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì náà ni wípé a gbọ́ ẹ̀sìn wáyé àìgbẹ́sìn wáyé ó ń jẹ́ ká máa da ẹ̀sìn yẹn rú àwọn yẹn wá ń rò pé bẹ́sìn yẹn ti rí nìyẹn tí ò sì rí bẹ́ẹ̀. naam ẹlẹ́ẹ̀kẹta ádámọ̀tọ́ àti amòrìlá a kì í tẹ̀lé àṣẹ Ọlọ́run torí pé ẹlẹ́ẹ̀kejì àgbẹ́sìn yé ẹlẹ́ẹ̀kẹta a kì í tẹ̀lé àṣẹ Ọlọ́run fi man yastahzi'u billah òfin tọ́lọ́run gbé kalẹ̀ fún wa pé tá a bá rẹ̀ nìkan tí ń fọlọ́run bá ṣe yẹ̀yẹ́ àròfin yẹn lò torí pàwà fúnra wa a kì í gbọ́rọ̀ sọ́lọ́run tó dá wa lọ́rùn àìsí gbọ́rọ̀ sànẹ́bì tọ́lọ́run fọ̀rọ̀ náà rán sí wa wá gbọ́ kí lọ́lọ́run bá sọ tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin tó bá lọ ka Suratun Nisa aya 140 Ọlọ́run sọ fún wa ń bẹ̀ yìí pé wa qad nazzala alaykum fil kitabi idha sami'tum ayati Allahi yukfaru biha wa yustahza'u biha fala taq'udu ma'ahum hatta yakhudu fi hadithin ghayri innakum idhan mithluhum inna Allaha jama'a al-munafiqina wal kafirina fi jahannama jami'a sadaqallahu rahman ògbọ́n tó lọ́n sọ ni Ọlọ́run ní àwọn Ọlọ́run qad nazzala alaykum fil kitabi èyí tó dájú ni pé a ti sọ òfin kalẹ̀ sínú al-Qur'an pé ani idha sami'tum ayatillah pé àwọn abọgibọ̀pẹ̀ ni o nígbà tí wọ́n bá gbọ́ àwọn ìkìlọ̀ kan tàbáwọn òfin kan tàbáwọn wáàsí kan nínú ọ̀rọ̀ Ọlọ́run yukfaru biha wọn nígbà wọn kọ̀ kalẹ̀ wọn kẹ̀yìn sí wa yastahzahu biha wọn wà máa fi nǹkan yẹn ṣe yẹ̀yẹ́ wọn máa fọlọ́run ṣe yẹ̀yẹ́ wọn fa nábì ṣe yẹ̀yẹ́ wọn fi kàábà ṣe yẹ̀yẹ́ wọn fa alukurani ṣe yẹ̀yẹ́ Ọlọ́run wá fẹ́ gbófin ó ní la taq'udu ma'ahum ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn ẹ dákun bá fàyè bá ṣe olórí ibú kí ni tó ń wá lọ́dọ̀ abọ́gibọ̀pẹ̀ tí èé ṣe pé ó fẹ́ pè sí Islam tí èé ṣe pé ó fẹ́ pè sí wáàsí tó já sí pábọ́gibọ̀pẹ̀ nì ló ní influence lórí wọn tí wọ́n tún lọ gba mọ́tò táwọn èèyàn tún máa jóde wọn lé pé bàbá ti ṣoríire wọ́n ti gbé mọ́tò bọ̀ tẹ́ẹ̀rán ti pé orí ibú lẹ̀ ń gbà
ẹ ti ẹ̀rọ pé à ń bọ̀ wá ṣe ìṣirò lọ́dọ̀ Ọlọ́run rárá ni. Ṣé téèyàn bá ti jáfa ṣe ìyín ò ti fún ní tíkẹ́ẹ̀tì pé ó lè máa ṣe bó ti wọ́n kò sí ní tọ́lọ́run ó ṣe. Ó gbọ́n tọ́lọ́run sọ ni wallahu yaghfiru liman yasha, Ọlọ́run á forí jẹ ní ó bá wùn wa yu'adhibu man yasha, á dẹ̀ fìyà jẹ tó wùn. Ta ló sọ fún wa pé ńgbà àti tọrọ àforíjì ni Ọlọ́run ti mójú kúrò lára wa rárá. Lóòótọ́ innahu kana tawwaban, aláforíjì ni ẹni tí máa ń gbà tó bẹ́ẹ̀ yẹn ni. Gafur ẹni tí máa ń foríjì yẹn ni. Rahim aláàánú ni. Ṣó wá sọ pé òun ó ṣàánú wọ. Ó mọ̀ pé ó lè dára tóun, ó lè ṣe tó fẹ́. Kò wá sí fíríkọ̀ kan tẹ́ẹ̀ ní rí irú àwọn àfọ olórí ibú bẹ́ẹ̀. Ẹ bá nu sàlàfíà, ẹ bá nu tìjàníyà, ẹ bá nu kọ̀dìríyà, kò síbi tẹ́ẹ̀ ti ní bá. Kódà ẹ bá nínú àwọn ńlá ni. Bẹ́ẹ̀ bá láwọn àgbàlagbà tí wọ́n jókòó dáadáa, ṣáwọn bá ń délé àná bí wọ́n ti ṣeré, ṣáwọn babalágbàjì bí wọ́n ti ṣeré, ṣáwọn Sheikh Adam bí wọ́n ti ṣe nì, ṣáwọn tá a láàtẹ̀lé à ń fi wọ́n ṣe role model ṣé bí wọ́n ti ṣeré. Ọlọ́run kó là wá ń bẹ̀ o. Ọlọ́run ní la taq'udu ma'ahum, ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn. Hatta yakhudu fi hadithin ghayrihi, àyàfìgbà tí wọ́n bá tẹnu bọ̀rọ̀ míì tó yàtọ̀ sí bí wọ́n ti bú Ọlọ́run. Olóríire ọmọ mùsùlùmí kí ló ń wá nù platform àbọ̀rìṣà? Ẹ wo gbogbo àwọn platform tí wọ́n ti máa ń sọ̀rọ̀ tó lè gbé èèyàn rí bínú Ọlọ́run. Àwọn mùsùlùmí ni ó pọ̀ jù bẹ́ẹ̀. Abdulateef, Latifa, Abu Jafar, Abu Maimuna, kíní kan jájájá bí ó ti lọ́nu, kí là ń wá ń bẹ̀. Ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ abẹ́, tí wọ́n ti ń sọ̀rọ̀ ojú ara, tí wọ́n máa ń lamẹ́lẹ̀. Ilẹ̀ Yorùbá gan èé lamẹ́lẹ̀. Wọ́n máa lo ẹ̀dà ọ̀rọ̀ fún. Kí lọmọ mùsùlùmí ń bẹ ń bẹ̀, kí làwọn àfa wa ń bẹ̀. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ làwọn àfóòtú máa rí sí bàbàrà lábẹ́lé. Wọ́n sì máa gbowó lọ́dọ̀ wọn. Ńgbà aráfa tí wọ́n invite Bobrisky wá sójú agbo rẹ̀ tó sì ń gbowó. Ńgbà Ọlọ́run sì fẹ́ dá sẹ̀ríà fún, Ọlọ́run tó fi Bobrisky yẹ̀yẹ́ rẹ̀, wọ́n fún ní fake alert. Ẹ wo rí ibú bó ṣe tó, ẹ wo fò. Ìyẹn sì tún múra wá gẹ́gẹ́ bí irú múra tọ́lọ́run lòdì sí. Wọ́n sì lé padà pé irú ẹ̀kọ́ là ń fẹ́ ń bí, àfẹ́ owó ẹ ṣe ni wọ́n tún bí léèrè pé Bobrisky èlò ló fẹ́ fún wa. Inna lillahi wa inna ilayhi raji'un. Ṣe bá ara wọn àfa kan náà tí wọ́n lọ ṣàdúrà fún. Orí ibú tá ń bá kánà rí tá ń pera láfa. Ẹni tí ò ṣe ní gbangba ń ṣe ní kọ̀rọ̀. Ẹni tí ò ṣe ń tà ń wí ní gbangba wọ́n ń ṣe ní kọ̀rọ̀. Àfikọ́lọ̀ ńlá àwa mùsùlùmí bẹ̀ níbi jíjẹ àti mímu. Àwọn àgbákò tó délẹ̀ yìí tó bí nìyẹn o. Ó ní la taq'udu ma'ahum, ẹ gbọ́dọ̀ jókòó tì wọ́n. Hatta yakhudu fi hadithin ghayrihi, àfi tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan míì. Kí ni gbogbo àwọn ọmọ mùsùlùmí ń wá lórí plátífọ́ọ̀mù ìṣẹ̀ṣe tí wọ́n ti ń bú ànábì táwọn náà wà ń bẹ̀? Kí náà ń wá níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí ò dáa? Tọ́rọ̀ yẹn fi wá ń tà létí yín. Nam, Ọlọ́ni innakum tẹ́ bá ti wà ń bẹ̀, tẹ́ jókòó tì wọ́n, tẹ́ wà lórí plátífọ́ọ̀mù wọn, idha mithluhum, ara wọn lẹ́yìn náà ń gbà náà. Wàá máa gbọ́, Ọlọ́ni ìyà kan náà ni ó jọ jẹ yín o. Inna Allaha jama'al munafiqina wal kafirina fi jahannama jami'an. Ọlọ́ni àtẹ̀yin tẹ́ jẹ́ mùnáfíkì ẹ̀sìn, àtẹ̀yin àwọn tó kọtọ́ lọ́ni fi jahannama jami'an, iná jahannama lẹ́jọ́ wọ̀. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Àwọn èèyàn ń sọ̀rọ̀ sọ́lọ́, wọ́n bú ànábì, ọ̀rẹ́ yín sì ní wọ́n. Ẹ̀yìn tó ń pè wọ́n lẹ́yìn náà pé ọmọ kan bú mi ó ń sọ̀rọ̀ sí mi o, wọ́n sì pé wọ́n sì ní ọmọ bu ẹ mọ́. Ó sì dákẹ́, ó sì rí sóríire. Ìwọ náà dẹ̀ ló ń jà fún Islam. Ó jà fún Islam o. Ẹ jà fún Islam o, àfi k'Ọlọ́run ó là wá o. Gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀. Tún wá bá mi lọ sínú Suratul An'am, Quran 68. That is Quran 6. Ó ní wa idha ra'ayta alladhina yakhuduna fi ayatina. Ọlọ́run ní tó bá rí àwọn kan tí wọ́n ń sọ ìsọkúsọ nípa àwọn nǹkan ìmọ̀ wa. Wọ́n ń sọ̀rọ̀ sí Ànábì, wọ́n ń sọ̀rọ̀ sí Al-Qur'an, wọ́n ń yẹ̀yẹ́ Kaaba. Ọlọ́run ní fa'rid anhum. Gúnrí kúrò lọ́dọ̀ wọn. Má ti ẹ̀jẹ̀ kan rí ẹ ń bẹ̀. Hatta yakhudu fi hadithin ghayri. Àyàfi gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ míì tó yàtọ̀ sí irú ọ̀rọ̀ tí wọ́n fi ń tafa sínú ẹ̀sìn rẹ̀ ni. Ọlọ́run ní wá gbọ́ o, wa imma yunsiyannaka shaytanu nazgun. Ó wá ṣeéṣe kí gbàgbé mú ọ, kó gbàgbé òfin Ọlọ́run ọba yìí,
nazigun kí ṣe ìtọ́ ni gbúnrí rẹ̀ ó ní fala taq'udu ba'da dhikra ma'al qawmi adh-dhalimin má jókòó ti àwọn ìjọ alábòsí lẹ́yìn tó bá ti rántí tó bá ti lè rántí báyìí la taq'ud ṣòro àsìkò tí gbàgbé mú ọ ní ò dáná o àmásìkò tó rántí un la taq'udu ba'da dhikra má tún jókòó ń bẹ̀ mọ́ lẹ́yìn rántí ma'al qawmi adh-dhalimin pẹ̀lú àwọn ìjọ alábòsí yẹn ṣèbá aráfà nínú àti wọn ń pèrè àwọn aláfà àgbà ńlẹ̀ tó ṣe wáàsí tó ń fi ń kún abọ́gibọ̀pẹ̀ lọ́wọ́ olórí èṣù ìpé ẹ̀yin ìjọba tẹ́ bá ṣọ́ra tán bá bí yín dá ẹ lọ bá oyin ni ó lé yín bọ̀ láfà torí pé níjọ́ náà àwọn náà lábọ́gibọ̀pẹ̀ ń pè láfà táwọn náà wá ń torí pé àwọn àfà àgbà ní bẹ́ẹ̀ bá pé 1000 kan wá bẹ́ẹ̀ bá lọ 100 kan ó tún ní kan pé òun lọ máa lè léyìí tó ń fi hàn pé irú ẹni yẹn ọmọ àlè níjọ́ tó gun wá dé ẹni yẹn wá gbẹ̀yìn kò lè ó sá lọ dé pé ó fàyà ya nǹkan tí ó gbádùn ààrẹ àwọn ẹni yẹn ẹ wá wo ohun tí wọ́n ń plan ní bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ tí wọ́n gbé kan náà ọmọ ìyá wá dìde ó yá máa bú àwọn àfà máa sọ tí ò dá sí wọn tẹ́yìn náà sì pẹ̀lú níjọ́ náà tẹ́ tó ń gbé wọn léwà ní tẹ́sí ń fún wọn lóyè lábẹ́lé tẹ́ ń ṣàdúrà fún wọn ọlọ́ni náà ẹlẹ́ẹ̀kẹrin nínú tó fà á táwọn èèyàn fi ń bú ọlọ́run tí wọ́n fi ń bú ànábì tí wọ́n fi ń sọ tí ò dá òun ni ja'alul muslimina kal mujrimin aw kal kuffar wal mushrikin ìmọ̀ àdírẹ́sì mùsùlùmí gẹ́gẹ́ bí abọ́gibọ̀pẹ̀ ìmọ̀ ṣe kíni ìmọ̀ fi ìròyìn àwọn abọ́gibọ̀pẹ̀ ìròyìn ẹlẹ́bọ ìmọ̀ fi ìròyìn mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹrin nínú àkóbá in tó fa in tó wà lẹ́yìn nìyẹn tó ń di pé àwọn àfẹ́ ẹlẹ́bọ inna lillahi wa inna ilayhi raji'un àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfẹ́ ẹlẹ́bọ torí pé nìkan ti ń ṣe jálàbí àfẹ́ ẹlẹ́bọ torí pé nìkan ń ṣe iye ń tẹyẹpẹ àfẹ́ ẹlẹ́bọ oníṣúfí wọn sọdọ àfẹ́ ẹlẹ́bọ so wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi orúkọ ẹbọ wọ́n gbé ọkọ̀ ẹbọ kúrò lọ́dọ̀ tàwọn ẹlẹ́bọ wọ́n wá sọ àwọn mùsùlùmí ọlọ́run pé àwọn ọmọ ẹlẹ́yìn ànẹ́bí ní al-muslimun ẹ̀yin yí padà ẹ lọ́lọ́run ò mẹ́ni tí ń wí ẹ̀sọ́ wọn ló kọ ẹlẹ́lẹ́bọ nígbà táwọn náà wá rí pé orúkọ yẹn ti gbálẹ̀ ó ti jòkó lára yín pé àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn náà ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ogun pẹ̀lú yín torí pé ayé ti wá rí wípé àṣàwọn mùsùlùmí yìí ẹlẹ́bọ tiẹ̀ ni wọ́n àwọn náà wá ń sọ nísìnyí pé Káàbà ń gbá ẹ̀jẹ̀ ẹ̀ ń pa ẹran fún Káàbà ẹ̀ ń pa ẹran fún léyà wọ́n wá mú gbogbo ń tẹ́ tí wọ́n gbé lé yín lọ́wọ́ iṣẹ́ tí wọ́n ní kẹ́ ẹ lọ ṣe lánàá ẹ̀yin lẹ wá ń dìde lẹ ní àwa mùsùlùmí kò yẹ ká jà mọ́ ta ló ń jà tẹ́lẹ̀ ṣe bẹ́yìn lọ́mọ àlè tẹ́ ẹ fẹ́ da ẹ̀sìn bàbá yín rú nígbà táwọn bàbá yín ò lórí pa tí wọ́n níṣẹ́ eré kan tó bá yẹ pé àwọn bàbá yín náà ṣe wàhálà kan sínú ìsìláàmù yìí ní wàhálà tó dúró déédéé ni ẹ̀ nífẹ̀ẹ́ kó parẹ́ débi pé wọ́n sá eré báwo níjọba Shehu Kamali ó ṣe wó ọlọ́run ní mi ò gbà wọ́n sáré báwo níjọba Sheikh Adamu ó ṣe wó ọlọ́run ní mi ò gbà wọ́n sáré báwo nílé Sàláàtì ó ṣe wó ọlọ́run ní mi ò gbà wọ́n sáré báwo Làgbájí ó ṣe wó ọlọ́run ní mi ò ní gbà wọ́n sáré pé báwo ni Amúnigun báwo ni ó ṣe wó ọlọ́run ní mi ò gbà bẹ́ẹ̀ là ń rí àwọn ọmọ àlè nínú àwọn àyè ibi tá à ń sọ yẹn tí wọ́n ń jẹ́ òjẹ́ńlé orò jẹ́ńlé ogúngún tí wọ́n sì ń kọ́ntínú pẹ̀lú wọn kò sára tí wọ́n dá tán gbogbo ibi tí wọ́n rí pé sí ń bọ̀ ẹ̀sìn ni wọ́n mú gbogbo ẹ̀ wọ́n sọ lóko tí ò dáa wọ́n lẹ̀ wọ́n lóko burúkú wọ́n lẹ́lẹ́bọ ni wọ́n ẹlẹ́bọ ẹ̀yìn àfẹ́ ẹlẹ́bọ wọ́n wá sọ wọ́n gbé ẹbọ kúrò níbi Ọlọ́run fi sí wọ́n gbé lórí Islam àwọn ẹlẹ́bọ yẹn nísìn àwọn ò wá fẹ́ jókòó ẹlẹ́bọ yẹn mọ́ àwọn wá ń pera wọn ló níṣẹ̀ṣe pẹ̀yìn làáfàá ẹlẹ́bọ ẹ wo ń tẹ́ dálẹ̀ ẹ sì ti ń kọ́lé ẹ ti ń ra mọ́tò ẹ̀yin náà ti ń ṣọlá ẹ̀yin náà ti ń pààrọ̀ aṣọ oríṣiríṣi tí wọ́n kóṣẹ́ sí lọ́rùn ẹ̀yin náà ti ń ra fìlà tó bá gbà mú ẹ̀yin náà ti ń ṣó mọ́tò ẹ̀ ń ṣó bàtà ẹ̀ ń ṣó aṣọ ẹ̀ ń fẹ́ káwọn èèyàn mọ bọ́lá yín ṣe tó ẹ dẹ̀ lérò pọ́lá yẹn náà ẹ̀ tún lọ lálẹ́ kíámà ẹ sì lérò gbogbo ń tẹ́ ẹ ṣe yìí ó bí nǹkan rẹ sínú ẹ̀sìn yìí wọ́n tún wá máa ń ṣe fáàrí níjọ́ táwọn àfáà ti ń ṣe gbìyànjú bọ̀ gíní gbìyànjú wọn ká lénìí ẹ wò gbìyànjú wa lára wọn nísìn lẹ́bọ yẹn wá dìde Ọlọ́run fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mi ò gbàṣẹ yín
ẹ kàn wá bẹ̀sìn jẹ́ ni. Àwọn kan ní pé kí láníyàn yín, ẹ̀ láníyàn rí, iṣẹ́ wo lẹ fẹ́ jẹ́, ẹ̀rẹ́ nìkan kan pè sínú Islam. Nísìn gbogbo àwọn tí wọ́n ti jọmọ mùsùlùmí lánàá làwọn tó wá bẹ̀rẹ̀ padà yìí against yín, nítorí pé iṣẹ́ tí wọ́n rìn yín pé kẹ́ ẹ jẹ́ kọ́ lẹ jẹ́, ṣe lẹ fi àwọn èèyàn yẹn káàṣì cruise tẹ́ fi make owó. Àwọn kan fẹ́ kó ẹ ṣiṣẹ́ dé ìkònà ẹbọ tí wọ́n ń kó bọ̀ lọ́wọ́ yìí ni. Ẹ sì tí ì fi wọ́n lẹ̀ ẹjọ́ ń ṣe ni. Nam wàá máa gbọ́ Ọlọ́run ní ìmọ̀ pé mùsùlùmí, ìsọ mùsùlùmí ló kọ́ tọ́lọ́run pé wàá jẹ́ àjọlọ sínú Al-Qur'an tó bá lọ ka Suratul Qalam nínú Quran 68 ayé 35 to 38. Ọlọ́run ní afanaj'alul muslimina kal mujrimin. Ṣé a máa ṣe mùsùlùmí tó nígbàgbọ́ nínú la ilaha illallah Muhammad Rasulullah, tó ń kírun wákàtí 5, tóun náà ń gbààwẹ̀ Ramadan, tóun náà ń yan sàká níwọ̀n bá rẹ̀, tóun náà ń láníyàn pé òun ó lọ ájì. A wà máa ṣe bá a ti ń ṣe ẹni tó ń bọgi bọ̀pẹ̀, ẹni tó ń pè nǹkan ẹ̀mí lọ́lọ́run. Ẹ máa pe mùsùlùmí ẹni Ọlọ́run ní innamal mu'minuna ikhwa, tọ́lọ́ ni la tamutunna illa wa antum muslimun. Tọ́lọ́ wọn bá gbé kalẹ̀ bẹ́ẹ̀ pé huwa alladhi sammakumul muslimina min qabl. Ẹ̀wà yìí yóò kọ́ ni ẹ̀sọ́ dẹ̀lẹ́bọ. Ọlọ́run ní ma lakum kayfa tahkumun. Kí ló rọ́ọ̀lù yín, kí ló kọlù yín, kí ní í ṣe yín tẹ́yìn wá ṣe báyìí mú dájọ́ ti yín wá tẹ́ sọ́ra yín dọ́lọ́run. Ọlọ́run ní am lakum kitabun. Ṣẹ́yìn náà níwèé míì lọ́tọ̀ ni, ìjẹ́ tiẹ̀ níwèé kan lọ́tọ̀ tó yàtọ̀ sí tọ́lọ́run tí ń bá wa sọ̀rọ̀ yìí. Fihi tadrusun, tó já síbẹ̀ lẹ́yìn tí ń rí ẹ̀kọ́ tí yín tẹ́ ń kọ́ yẹn. Ó ní inna lakum fihi lama takhayyarun, tó yẹ pé inú ìwé yẹn lẹ ti ń rí pé ẹ̀ ń pe àwọn mùsùlùmí lẹ́lẹ́bọ̀ yìí. Ma lakum kayfa tahkumun. Ọlọ́run ní kí ló dé tẹ́ ń ṣe báyìí address àwọn ọmọ ìyá yín. Ó wá délẹ̀ tán ní ìsìn ń tẹ wá dálẹ̀ yẹn, òun wà rèé o. Ẹ̀yin náà lẹ wá ń sọ ní ìsìn wípé la ilaha illallah, lẹ wá ń sọ ní ìsìn wípé jẹ́ ká jẹ́gun mi àmọ́jàmọ́ tó ráwọn ká lọ fèsì àwọn ẹlẹ́bọ, láwọn tó já sí pé mẹ́sẹ́ńjà àwọn ẹlẹ́bọ lẹ́yìn láti fi sọ ìsìláàmù ló pọ̀ tí èṣe ti ìsìláàmù. Defamatory wo ló tó bẹ́ẹ̀ níwájú Ọlọ́run kíyàn sọ àwọn mùsùlùmí dẹlẹ́bọ? Gbogbo èèyàn láláṣìṣe, kò sẹ́ni tí ẹ̀dẹ́ṣẹ̀. Bó bá pèèyàn lẹ́lẹ́ṣẹ̀, bó pè láláṣìṣe, ẹlẹ́ṣẹ̀ ni, aláṣìṣe ni. Àmọ́ kó wá gbé ọkọ rẹ̀ tọ́lọ́run dẹ̀ ní la talmizu anfusakum, ẹ má búra yín o, ẹ má yẹ̀yẹ́ ara yín o. Ó tún sọ pé waylun likulli humazatin lumaza, ègbé òfò orí ibú yóò máa bá gbogbo ẹni tí ń bá bú ni lójú tó sì ti ń bú ni lẹ́yìn. Ẹ̀yin wá sọ èébú dọ́là ẹ̀sọ́ dọ́là. Ó ní alladhi jama'a malan wa haddada, ẹni tó fi ká búyàn ká báyàn ló kọjẹ́ tó fi kówó jọ, ó wá ń ka owó náà, ó tún fi ń ṣò, ó ń ṣò bàtà, ń ṣò mọ́tò, ó ń ṣò aṣọ, ó ní ó jura wọn lọ. Ó ní yahsabu anna malahu akhladahu. Ọlọ́run tí ó tiẹ̀ lérò yìí pé ń tó kójọ yìí yóò máa lọ bẹ́ẹ̀ títí gbére ni. Ọlọ́run ní kalla la yunbadanna fil utama, iná utama làwọn méjèèjì ó ti jọ pàdé. Gbogbo ọlá tí Kọ́rúnà kò jọ wọ́n mà jọ wọlẹ̀ ni, wọ́n mà wọlẹ̀ ni. Ọlọ́run wa ń sọ fún wa nínú Al-Qur'an wípé la talmizu anfusakum, ẹ má búra yín, la tanabazu bil alqab, ẹ má fúnra yín lóókọ àpèjà tí ó dá, bi'sal ismul fusuq, orúkọ pòkì, orúkọ ọ̀bàjẹ́, orúkọ kúfùr ba'da al-iman, lẹ́yìn ìgbàgbọ́. Ẹ yí ó kọ àwọn mùsùlùmí kúrò láwọn mùsùlùmí, ẹ sọ wọ́n di àwọn àfà ẹlẹ́bọ, wọn èyí ṣàfà mùsùlùmí mọ́. Nínú àdánwò tó bá wà nìyẹn. Àdánwò ẹlẹ́kẹrin tó fa tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí náà ni mazaharatul mushrikina ala al-muslimin. Òun náà ni káwọn mùsùlùmí kan tàbí àwọn àfà kan lọ máa wá ìrànlọ́wọ́ àwọn abọgibọ̀pẹ̀ abòrìṣà lórí ọmọ ìyá àwọn tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wọn. Àyà kan bẹnu Qur'an táyé sábà fún nítumọ̀ rẹ̀ gangan, a kàn ń tú sí bóyè ṣe mọ́ níjọ́ táwọn èèyàn tú àṣìfẹ́ tún ṣe. Ibi àwọn àyà yẹn ni mo dé yìí. Kí mùsùlùmí kó lọ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn abọgibọ̀pẹ̀
lórí ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀. Wá gbọ́ tó bá lọ ka Qur'an Suratul Ma'idah aya 80-81 ọlọ́ni tara kathiran minhum ó rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yatawallawna alladhina kafaru tí wọ́n lọ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn olùkọ́tọ̀ Ọlọ́run lórí àwọn ọmọ ìyá wọn nínú Islam. Tá a bá fẹ́ tú bí nísìn ìtọ́pọ̀lọpọ̀ fi ń tú ni pé yatawallawna alladhina kafaru wọ́n lọ ń bá àwọn olùkọ́tọ̀ Ọlọ́run wọ́n ń bá wọn ṣe rárá. Èèyàn lè ní bá ṣe pẹ̀lẹ́nu tó kọ́tọ̀ Ọlọ́run torí bàbá rẹ̀ tó bá jẹ́ olùkọ́tọ̀ Ọlọ́run Ọlọ́run sọ̀nà tí wọ́n gbà bára wọn lọ pé sahibuhuma fi dunya ma'rufa. Wọ́n ń bi àfáà kan léèrè ń jó ní nígbà tó wá àwọn oníṣẹ́ ìṣe tí wọ́n gírípù ẹ̀. Wọ́n níṣẹ́ rí wa gẹ́gẹ́ bí ọmọ ìyá àbí èso ọmọ ìyá. Ó ní wọ́n èso ọmọ ìyá òun, ọmọ mùsùlùmí nìkan lọ́mọ ìyá òun. Àmẹ́ni tó jó lórí wọn pátápátá ọmọ ìyá rẹ̀ ní Londongrand. Àwọn èso ọmọ ìyá rẹ̀ ní gbangba. Tó bá ń já sí pé nísìbátàn ọmọ ìyá ni wá nínú bíbí àti ìrànà Yorùbá kò sí tó láyé hùn. Àmọ́ àyèéṣọ́ ọmọ ìyá níbi ẹ̀sìn. Ó lè ànábì ò dìnáyà àwọn tí wọ́n jẹ́ ìran rẹ̀ nítorí pé wọ́n ṣe Islam kó ní wọ́n èé ṣe bí òun tàbí wọ́n èé ṣe ọmọ ìyá òun. Èèyàn jẹ́ mùsùlùmí ọmọ ìyá yẹn gbókan ni kò túmọ̀ sí pé ẹni tí èé ṣe mùsùlùmí ni kì í ṣe ọmọ ìyá rẹ̀ torí pé òfin ń bẹ tó kárí yín. Ìwọ àti kèfèrí tẹ́ bá jọ gbé ládùúgbò ẹ jọ máa lo òfin àdúgbò ẹ sì jọ bára yín lò dáadáa. Bẹ́ẹ̀ bá jọ ní mítìnì kan tó pàlúpọ̀ ẹ jọ ṣe dáadáa ẹ̀sìn lẹ̀ níjọ ṣe. Ọlọ́run ní tara kathiran minhum ó rí ọ̀pọ̀lọpọ̀ wọn yatawallawna alladhina kafaru wọ́n lọ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn olùkọ́tọ̀ Ọlọ́run lórí àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn. Ọlọ́run ní labisa ma qaddamat lahum anfusuhum ó mọ̀ burú jáì ìntí ẹ̀mí wọn tó tì síwájú fún wọn tí wọ́n ń lọ bá lọ́dọ̀ Ọlọ́run torí kíni ó ní ansakhitallahu alayhim torí pé Ọlọ́run máa bínú sí wọn. Ẹ̀yin tí bínú Ọlọ́run wà lórí ẹ̀yin lẹ́wà lẹ́ ń pa àwọn èèyàn sẹ́sì. Ẹ̀yin tẹ́ ti lọ gba mọ́tò lọ́wọ́ èṣù. Èṣù fún yín kọ́kọ́rọ́ mọ́tò. Èṣù raṣọ fún yín. Èṣù fún yín nílẹ̀. Èṣù fún yín lóúnjẹ. Èṣù tí ìgbà kan fún yín lótẹ́ẹ̀lì tẹ́ máa sùn. Ansakhitallahu alayhim ìbínú Ọlọ́run wà lórí yín. Ẹ lè máa fò lókè kẹ́ ẹ máa fò lẹ̀. Yín wò ní kí bínú Ọlọ́run mọ́ sí. Ansakhitallahu alayhim Ọlọ́run ti bínú sí wọn. Ó ní wa fil adhabi hum khalidun. Inú ìyà ni wọ́n sì wà gbére lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀ ń ra mọ́tò ẹ̀ ń fò kiri yẹn. Ìyà Ọlọ́run bẹ lára yín ó sì jókòó dé yín. Kọ́lọ́run kó jọ là wá mẹ́. Ọlọ́run ní walaw kanu yu'minun billah. Tó bá já sí pé lóòótọ́ ni wọ́n bá nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run wan nabiyyi tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ànábì wa ma unzila ilayhi àti ntọ́lọ́run sọ kalẹ̀ fún ànábì tí ń ṣe al-Qur'an. Mú àyà yẹn dání. Ọlọ́run ní law kanu yu'minuna billah tó bá já sí pé wọ́n bá nígbàgbọ́ òdodo sí Ọlọ́run wan nabiyyi tí wọ́n nígbàgbọ́ òdodo sí ànábì wa ma unzila ilayhi tí wọ́n sì nígbàgbọ́ sí al-Qur'an tọ́lọ́run sọ kalẹ̀ fún ànábì ó ní mattakhadhuhum awliyaha wọn ní mú wọn lálárànṣe. Awliyahu ń bẹ̀ ní ìrànlọ́wọ́ tọ́lọ́run ọba ń sọ ń bẹ̀. Tó bá fẹ́ mọ̀ dáadáa lọ ka àyá Qur'an tọ́lọ́run sọ fún wa pé qul alhamdulillahi alladhi lam yattakhidh waladan wa lam yakun lahu sharikun fil mulki wa lam yakun lahu waliyyun min ad-dhulli fakabbiru takbira. Waliyyu orí pé Ọlọ́run ní wa kafa billahi waliyyan. Ṣé ó wà ní Ọlọ́run tó láti bá ṣọ̀rẹ́ ni waliyyan ó tó lólùrànlọ́wọ́. Wa kafa billahi nasira ó tó lólùgbà nílẹ̀ ó tó lólùrànni lọ́wọ́. Lan tajidu laka minallahi waliyyan wala nasira. Waliyyu níbẹ̀ ni alárànṣe. Ọlọ́run law kanu yu'minuna billah tó bá yẹ kí wọ́n bá nígbàgbọ́ nú Ọlọ́run wà nàbí tí wọ́n nígbàgbọ́ nú ànábì wa ma unzila ilayhi àtàlùkùránì tọ́lọ́run sọ̀kalẹ̀ fún mattakhadhuhum awliya ẹ̀ ní mú abọ́gibọ̀ pé abọ̀rìṣà ẹ̀ ní mú lólùrànlọ́wọ́ tẹ́ máa fi ṣe bákọ̀. Nígbà tẹ́ fẹ́ ràn lọ́wọ́ ní ìsìn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní bu yín tí wọ́n fẹ́ yaṣọ ọmọ yín lára
olórí èṣù yẹn náà lẹ tún pè tẹ́ fẹjọ́ sùn òun ló wá pa wọ́n láṣẹ pé ẹ filẹ̀ ẹ má bú mọ́. ó ní walakin kathirun minhum fasikun àmọ́ Ọlọ́run ni ó mọ̀ ṣe o ọ̀pọ̀ àwọn tá à ń sọ yìí fasikun òbílẹ̀jẹ́ làwọn náà. wòjọ́ tí wọ́n ń pa àfáà Sọ̀fùwánù Àkọ́dó nílùú Ẹ̀pẹ́ yìí àwọn àfáà kan ń bẹ tí wọ́n mọ̀ ń pa rẹ̀ láàrin àwọn àtàwọn aláwo ni tí wọ́n sì múlẹ̀ pé ẹ gbọ́dọ̀ sọ wo lẹ́nu awo ń wo ẹnu wọ́n sì wo tí wọ́n gbọ́ pé wọ́n pa àfáà nì wọ́n sì sọ irú wọn sì wà ń lù lónìí o wọ́n sì ń ronú kọ́ máa wọ́n jèrè lọ́la wọ́n ronú kọ́ máa wọ́n ṣoríire èmi ń bẹ nínú wọn pẹ̀lú rúgbọ̀n èmi ń bẹ tóun náà ń ṣoríṣiríṣi ẹ máa rí àpẹẹrẹ bíi pàfà ńláńlá ni wọ́n sì ti bà ọ̀run jẹ́. irú ẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí wọ́n pa bàbá wa Apálára lẹ́kọ̀ọ́ a rí nínú àwọn àfáàgbà tí wọ́n ń ṣàgbọ́njọ́ náà Sheikh Adama Al-Alori rahmatullahi alayhi ila yawmil qiyamah àwọn ni wọ́n dìde ni wọ́n fèsì àfáà kan tí wọ́n ń pè láfà Ṣakí tí wọ́n sì kún orin fún bá Ṣakí ti ṣorí ibú nítorí pé Ṣakí rẹ̀ náà ó ti mú Ṣẹ̀kíyù dání orin yẹn sì ń bẹ àfáà mélòó ló tó gbéná wojú ẹkúnjọ́ náà mélòó yín níjọ́ tọ́rọ̀ tí ń ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ń dagbada kiri tẹ́ ń gbé láwàní kiri tẹ́ ń dára kiri mélòó nu yín lẹ kọjú sẹ́ni tó ní kán máa yẹ̀yí àwọn àfáà yìí mélòó nu yín ló kọ́ lẹ yíjú padà sí bí ọ̀tá ọlọ́ni ọ kò ṣọ́ra ẹ wà máa fi wá play game lórí social media tẹ́ bá jọ búra yín díẹ̀ ẹ wà lọ́jọ́ lọ fẹjọ́ sùn ọ̀gá yín ó wà á ṣẹ́tù ẹ̀ kí lẹ̀ ń wá pẹ̀lú wọn ẹ ṣe dúró láàyè yín gbogbo ebú tí wọ́n bú Mudiru Markaz lórí kíní orí social media náà ni gbogbo ẹ̀ padà kú sí. ó ní tó bá já sí pé wọ́n bá nígbàgbọ́ nu Ọlọ́run Ànábì Kùránì ma takhazuhum awliya wọ́n ní mú wọn lólùrànlọ́wọ́ ó ní walakin kathiran minhum fasikun àmọ́ pọ̀ wọn òbílẹ̀ jẹ́ ni wọ́n. tó bá tún kú mẹ́ tó bá lọ sínú Surat Ali Imran aya 28 ó ní la yattakhidhu al-mu'minuna al-kafirina awliya min duni al-mu'minin. Mùmínì gidi kò ní mú àwọn olùkọ́tọ̀ lọ́hun lólùrànlọ́wọ́ min duni al-mu'minina kó wá fi àwọn mùmínì lẹ̀. Àríngbà kan náà ńgbà táwọn kan bára wọn ní àwọn iṣu kan lára àwọn tí wọ́n jọ ń pera wọn lónídàá lórí social media yìí tá a sì rí nínú onídáwà tó lọ ń wá ìkún lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ babaláwo kan wá gbé ọ̀rọ̀ kóòtù dìde tí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tó jẹ́ àfà pé òun ó ràn wọ́n lọ́wọ́ kan gbé lọ kóòtù tó sì lọ àrẹ́ǹjì wọn pé ó yá ó ti bà yín ló kọjẹ́ òun ló tún wá ń bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ní mùsùlùmí irú wọn ni ó sì bọ́ta ni wọ́n láwọn ń pèèyàn sínú Islam bí yẹn ṣe jẹ́nu la yattakhidhuna al-mu'minuna al-kafirina awliya mùmínì òdodo kò lè mú olùkọ́tọ̀ lọ́hun lólùrànlọ́wọ́ min duni al-mu'minina kó wá fi àwọn mùmínì lẹ̀ Ọlọ́ni wa man yaf'alu dhalik ẹnikẹ́ni tó bá dánrú ẹ̀ wò falaysa minallahi fi shay'in ẹni yẹn ò ní kankan tó kéré báyìí lọ́dọ̀ Ọlọ́run ò ní bùkátà pẹ̀lú rẹ̀ kò ní bùkátà pẹ̀lú Ọlọ́run. Eléyìí náà ni ta wá fi ń ṣeré tá múláwádà tó wá délẹ̀ léni gbogbo àwọn tó wá jó níbàjẹ́ yẹn náà làwọn náà tó fẹ́ jẹ́ champion. Ìjà wo lẹ fẹ́ jà ẹlẹ́ẹ̀kẹrin nù ni náà ṣe ẹlẹ́ẹ̀kẹrin nù ẹlẹ́ẹ̀karùn nìyẹn tún gbọ́ lórí ẹlẹ́ẹ̀karùn tí mò ń sọ yìí Ọlọ́ni yá ayyuhal ladhina amanu Suratul Ma'idah 57 ó ní mo pè ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo la tattakhidhu dinakum uzwa ẹ má mú ẹ̀sìn yín láwàdà ẹ má mú ẹ̀sìn yín ní yẹ̀yẹ́ wa la'iban ẹ má mú ẹ̀sìn yín léré la tattakhidhu alladhina astaghfirullah ó ní la tattakhidhu alladhina ittakhadhu dinakum uzwan wa la'iba min alladhina utul kitaba min qablikum wal kuffara awliya Ọlọ́ni la tattakhidhu
awliyaha gbọ́dọ̀ mú wọn lólùrànlọ́wọ́ yín alladhina takhadhu dinakum uzwan àwọn tí wọ́n mú ẹ̀sìn yín ní yẹ̀yẹ́ wa la'iban tí wọ́n mú ẹ̀sìn yín léré. Can you imagine àwọn ọmọ ẹni tí wọ́n ń pè lọ́rẹ̀ rẹ̀ wọ́n ń bú Ọlọ́run wọ́n ń bú ànẹ́bì ó sì kìlọ̀ fẹ́niyẹn ní bàbá kó jẹ́ káyé mọ̀ pé èṣù ẹ̀dá ni gbogbo tí ń bá ń bẹ lọ́dọ̀ yín tẹ́ fi lè sòótọ́ fún ẹ dá padà fún òun lọ jókòó síbi kan torí wọ́n lé lu rẹ̀ ó wà ń kọ̀rọ̀ in tí wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ wọ́n wá ń gbé e jáde wọ́n sì ti líwọ ní best afa tó ní káwọn máa lọ nìṣó ńlẹ̀ òun ló délẹ̀ yìí o òun ló délẹ̀ yìí o níjọ́ tẹ́ ń lọ ilé wọn tẹ́ ń máwọn ẹlẹ́hà yín dání tẹ́ ń lọ ọbẹ̀ tẹ́ ń máwọn ìyàwó yín dání la ilaha illallah òun ló délẹ̀ yìí o ẹ sì jọ ń ṣe papọ̀ o ẹ sì jọ ń jẹ́ náà ẹjọ́ mú o wọ́n ń díjọ́ transfer owó sí yín o àwọn ọmọ ẹ̀yìn wọn jáde tí yín ní ìsìn ńgbẹ ẹ wá pe kèfèrí yẹn ọba àwọn kèfèrí nì ó wá kọ̀máǹdì wọn pé ẹ má dọ́dọ̀ rẹ o untouchable ní lọ́dọ̀ wa o nínú ìjọ wa o lóòótọ́ ó wà pẹ̀lú àwọn mùsùlùmí yẹn ara wa náà ni o wọ́n ẹ̀ṣẹ̀ wá ń bọ́ ta wọ́n ní ẹ má bínú wọ́n ní ẹ má bínú olóyè ti pè wá ó ti bá wa sọ̀rọ̀ àmọ́ ẹ má má dánrú ẹ̀ wò inna lillahi wa inna olóyè ló bá wọn sọ̀rọ̀ lólóyè tó jẹ́ pé òun náà ni originator tí wọ́n ń ṣe ẹ sì rí olóyè ní lọ́tà Ọlọ́run ẹ rí lọ́tà ànábì ẹ rí lọ́tà Islam ẹ ṣàǹfẹ́ kan máa rí yín gẹ́gẹ́ bí champion wallahi ẹ ṣàn kankan wallahi ẹ ṣàn kankan ẹ ṣàn kankan gbogbo ń tẹ́ fẹ́ jẹ tẹ́ fẹ́ mu pé kẹ́kàn máa sọ̀rọ̀ kẹ́ máa ṣe bí àfa ńlá kẹ́ máa ṣe bí èèyàn lé gbogbo epo rọ́pò yìí ẹ̀yin náà lẹ́ gbogbo ń tọ́lọ́hún ò fẹ́ ẹ̀yin lẹ́ bọ́ sórí social media lẹ́ni bẹ́ẹ̀ nìkan bá ṣe mẹ́sẹ̀ kan ẹ̀ ṣe ìyáláyà èpè bọ́ọ̀lá rẹ̀ ò ṣe ní da ẹ̀ gbàgbé pé ẹ̀yin náà bímọ ẹ̀yin náà fẹ́ jẹ́yàn ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìmọ̀ bíi tẹ́ gúnlẹ̀ sí èpè háì tó bá dọjọ́ kejì ẹ̀ wà bọ́ta wọ́n ti pè mí wọ́n pè wá látòkè ẹ̀ sì sọmọ tó gbọ́rọ̀ ń bò lẹ fọlọ́run sí tẹ́lẹ̀ ńgbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ gbà pé láwọn èèyàn kan tẹ́lẹ̀ ẹ̀ wà lo ọpọlọ ẹ̀ nílé bẹ̀bẹ̀ wà ní àwọn ti pè mí ẹ̀ ń ṣépè fún mùsùlùmí ẹ̀ sì lè ṣépè fún abọ́gibọ̀pẹ̀ tẹ́ ẹjọ́ ń ṣe underground gbogbo tí ò ṣe dá wàhálà sílẹ̀ ẹ̀ máa dá wàhálà lẹ̀ lórí ẹ̀ wà máa wẹ̀ àwọn yóò máa fojú òyìn níwò pé torí pé wọ́n rí pé mozambique náà ní bẹ́ẹ̀ bá débí ẹ̀ sọ̀rọ̀ tí ó tẹ́lẹ̀ bọ lọ́rùn bẹ́ẹ̀ bá dọ̀hún ẹ̀ bá dọ́dọ̀ àwọn tọ̀hún ẹ̀ sọ̀rọ̀ tí ó tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ dọ́dọ̀ àwọn tibí ẹ̀ sọ̀rọ̀ tí ó tẹ́ wọn lọ́rùn ẹ̀ lè tẹ́ ayé lọ́rùn ẹ̀ padà tẹ́ ni ọlọ́ni la tattakhidhu alladhina takhadhu dinakum ya ayyuha alladhina amanu mo pè yín tẹ́ nígbàgbọ́ òdodo la tattakhidhu alladhina takhadhu dinakum uzwan wa la'iba awliya ẹ má mú lólùrànlọ́wọ́ àwọn tí wọ́n mú ẹ̀sìn tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ tí wọ́n mú ẹ̀sìn ní eré minal ladhina utul kitaba nínú àwọn tá a fún ní tírà min qablikum tí wọ́n ti wà ṣáájú tí wal kuffar àtàwọn olùkọ́tọ́lọ́hún awliya ẹ má mú wọn lólùrànlọ́wọ́ lẹ́ni nísìn táwọn àfáà bá fẹ́ ṣe mòlúdì ó mọye babaláwo míì tí wọ́n ń pè wá bẹ̀ gẹ́gẹ́ bí chairman kó wá donate owó ó mọye eléru tí wọ́n máa ń pè wá bẹ̀ ó mọye àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n máa ń kọ lẹ́tà sí tí wọ́n sì donate owó síbẹ̀ láwọn tí ò yẹ kí mùsùlùmí lọ bá lọ gbowó lọ́dọ̀ ẹ̀ bóun fẹ́ fi ṣe nǹkan sínú Islam gbogbo àwọn oríṣiríṣi rántí tá a máa ń sẹ́wọ̀n so ọlọ́run sọ bẹ́ẹ̀ ó ní wattaqullaha ẹ bẹ̀rù ọlọ́run in kuntum mu'minun tó bá yẹ pé lóòótọ́ lẹ bá nígbàgbọ́ òdodo tó wá gbọ́nú suratul Ma'idah 51 ọlọ́run ní waman yatawallahum minkum ẹnikẹ́ni tó bá wá ràn lọ́wọ́ lọ́dọ̀ wọn nínú yín fa innahu minhum òun náà pẹ̀lú wọn gbogbo ẹ̀yin tẹ́ ti lọ kí olóyè ńlẹ̀ àti nínú àwọn àfáà àgbà náà tí wọ́n tún lọ fún olóyè èṣù olórí èṣù wọ́n lọ fún ní tírà tí wọ́n kọ tírà lẹ́ni tí ò mọ ibi tí alif kọjú sí tí ó mẹ̀yìn rẹ̀ wọ́n lọ pírẹsẹ́ǹtì tírà fún wọ́n lọ kí lé inna lillahi àtúráfà súnnà náà tọ́mọ̀hún náà lọ kí lé ara àwọn àfáà míì náà tí wọ́n wí láàní lọ́bẹ̀ lọ kí lé ara àwọn tí wọ́n pẹ̀rọ ló ń súnnà náà tí wọ́n lọ kí wọ́n máa kí Kùránì fún wọn máa dáwákà fún lé
ó ní man yatawallahu minkum torí pé njọ́ náà ẹ̀rù ń bà kó wá yín pé tí wàhálà bá délẹ̀ bírú rẹ̀ bá wà lẹ́yìn wa àbùṣebùṣe nígbà tí wàhálà wá débò ní ìsìn ṣé kò fẹsẹ̀ fẹ́. ọmọ gidi wo ni ó sá sókèrè tí ó máa fẹ́ kí ìlú òun dàrú pé Yorùbá kan náà kan máa bára wọn jà kọ́ máa bára wọn jà nítorí pé wọ́n ṣẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀. ó ń fi hàn bó tí wọ́n ń polongo lánàá yẹn náà tẹ́lẹ̀ wọ́n fẹ́ ja ẹ̀sìn lógun ni wọ́n sì ti sọ́rí pé àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọ́n ja àwọn bàbá wa lógun wọn gbogbo òòṣà wọn gbogbo ẹ̀ lágbà padà. òun ló délẹ̀ yìí ní ìsìn ẹ sì ń bá wọn jẹ dọ̀la títí dòní. ọlọ́ni man yatawallahu minkum ẹni tí ń bá ń wá ràn lọ́wọ́ lọ́dọ̀ wọn nínú yín fa innahu minhum nínú wọn lòun náà wà ó ní inna Allaha la yahdi al-qawma adh-dhalimin ọlọ́run ò sì lè fi irú yín mọ̀nà torí pé ọlọ́run kì í fi alábòsí mọ̀nà bí ó ṣe máa ṣàbòsí yẹn lọ nìyẹn torí pé yóò dùn mọ́. wọ́n agbáyà tí máa fi ọ̀rọ̀ tí màá wá fi parí ẹ̀ kó lè mọ̀ pé àyà yìí ti ń sọ ni wípé kì í ṣe pé ó ní máa rajà lọ́dọ̀ ẹ̀ kì í ṣe pé ó ní máa tà lọ́dọ̀ ẹ̀ torí gbogbo ohun tẹ́ ń lò léni tẹ́ fi ń ṣẹ̀ṣẹ̀ mí olùkọ́tọ̀ ọlọ́run ló ṣe èyí tó pọ̀ jù tí ò tiẹ̀ mọ ibi táláwà àgbàrú kọjú sí. ò ń lo pléènì ó lo aago ó lo fóònù máàkì tó ń táàgì máyà irinṣẹ́ tí wọ́n fi ń ṣe bàtà tó ń lò irinṣẹ́ tí wọ́n fi ń ṣaṣọ tó ń wọ̀ èyí tí wọ́n fi ń ṣe fìlà tí ó bójú mu tẹlifíṣàn tó ń wò gbogbo máàkì gbogbo oríṣiríṣi nǹkan tó ń lò àwọn olùkọ́tọ̀ ọlọ́run ni wọ́n ṣe èyí tó pọ̀ jù mẹ́ kì í ṣe ń tọ́lọ́run sọ nìyẹn má mú wọn lólùrànlọ́wọ́ láti máa fi bá àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí jà irú ẹ̀ ní Saudi Arabia ń ṣe tó ń fi Amẹ́ríkà bá àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí jà yóò fi wọ́n bá àwọn Shia jà ní Iran ojoojúmọ́ ni wọ́n ń pa àwọn ọmọ Palestine Saudi sì ń bẹ lẹ́yìn àwọn tí wọ́n ń pa wọ́n gbà pé pọ́mọ ìyá wọn náà ẹ̀sìn ni torí pé wọ́n ń béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ Amẹ́ríkà kó mọ ẹjọ́ olùdáàbòbò fáwọn tó sì já sí pé ọ̀pọ̀ àwọn àfáà yìí náà ni wọ́n máa ń lọ ọ̀dọ̀ babaláwo báwo la sàlátù ó ṣe kún báwo làwọn ó ṣe jẹ́ èèyàn kódà ẹlòmíì wẹgbẹ́ awo ẹlòmíì gbàjẹ́ ó sì lè jẹ́ kọjá ń tọ́lọ̀ níwàá jẹ́ ẹlòmíì ọ̀dọ̀ wòlíì káfà máa lọ ọ̀dọ̀ wòlíì ìkánjò ní ìkànnà àfáà ní ẹni yẹn ó dìídì jẹ́wọ́ fóun wípé ńjọ́ tó ń banújẹ́ láyé òun lọ ọ̀dọ̀ wòlíì kan ni pé à nǹkan ò dáa fóun ó sì jẹ́ àfà nígbà tí ó wá dọ́dọ̀ wòlíì wa ní àstàfùlà ọlọ́run ní jẹ́ kó ń ṣorí ibú ìtẹ́yìn ọmọ yìí ẹ̀ yìí tọ́rọ̀ bá dàrú tán náfìlà àti kùránì lòun máa ń kà ó dẹ̀ lọ gbé kùránì jáde máa fà. lẹ́pẹ́ yìí náà ni o lẹ́pẹ́ yìí ni o wà kẹrin yà ni tó ṣẹlẹ̀ ni o àwọn àfà máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ babaláwo pé kí kásàlátù lè kún káyé lè mọ àwọn ọlọ́run ló mọ iye ẹni tó ti gbé àdómì ọlọ́run ló mọ iye tẹ́lómi ti jẹ wọ́n sì ń gbọ́rọ̀ ìyẹn náà ṣérò ìyẹn ò wá ní tánjọ́ kan ànábì ò jẹ nǹkan kan kọ́lọ́n tó ní wa rafa'na laka dhikrak kí ni Sheikh Adama jẹ kí ni Sheikh Kamalu jẹ kí làwọn bàbá àgbárí gìdómọ̀ jẹ àwọn jẹ́ pé egun ń bẹ̀rù wọn orò ń bẹ̀rù wọn àjẹ́ ń bẹ̀rù wọn pẹ̀lú gbogbo tó jẹ ní ìsìn náà ẹnìkan kan ò bẹ̀rù ẹ wọ́n ń bú ẹ náà ni. kó lè mọ̀ pé ìwárán lọ́wọ́ wọn lọ́lọ́run ọba ń sọ kì í ṣe pé máa lórí pọ́lọ́run fúnra ẹ̀ sọ pé la yanhakumullahu anil ladina lam yuqatilukum fid dini wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim àmọ́ kó lọ máa wá ìkún lọ́wọ́ rárá yín wò dá. Ibn Jarir nínú tafsir wọn ni man tawallahum ẹnikẹ́ni tó bá mú wọn lólùràn lọ́wọ́ wa nasruhum tó sì ń wá ìkúnlọ́wọ́ wọn man tawallahum wa nasarahum ala lil mu'minin ẹni tó bá ń wá ìkúnlọ́wọ́ wọn tó tún ràn wọ́n lọ́wọ́ lórí mùmìnì torí pé ọwọ́ kèfèrí ò ní tẹ mùsùlùmí láì bá ṣe pé mùsùlùmí kan ti ń bẹ lọ́dọ̀ wọn bí kú lé ò pa ní tòde ò lè pa ni òun náà ni tó ń ṣẹlẹ̀ yìí àwọn mùsùlùmí ọmọ ìyá wa kan náà ni wọ́n ń sọ pé àyà ẹ lò tó sì já sí pé wọ́n ó bá wọn gbé síbòmí nígbà ó já sí páwa náà ibi tó ń wá là ń lo àyà sí níbi tọ́lọ́wọ́n bá mi ò lọ sí torí pé a fẹ́ tẹ́ra wa lọ́rùn a dẹ̀ ń sọ pé ìtumọ̀ eléyìí kọ́ lè síbẹ̀síbẹ̀ wọn ní gbà
torí pé a sí nínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń ṣe. Ọlọ́run ní man tawallahum wa nasarahum, ẹni bá mú wọn lólùrànlọ́wọ́, Ibn Jayy tóun náà ń ràn wọ́n lọ́wọ́ alal mu'minin, lórí àwọn mùmíní ọmọ yẹ́. Bó ti já sí pé ń jọ ẹnìkan fẹ́ sọ gbogbo mùsùlùmí dẹlẹ́bọ, ìrànlọ́wọ́ ẹlẹ́bọ kan ló ní. Gbogbo àwọn àfáà tí wọ́n kún jọ náà, gbogbo wọn náà ni wọ́n rí ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹlẹ́bọ. Tẹ́ pé untouchable ni wọ́n. Yóò lẹni tí ò bá ń fẹ́ wàhálà kò gbọ́dọ̀ bú àfáà lágbájá, kò gbọ́dọ̀ bú àfáà tàmẹ̀dù, kò gbọ́dọ̀ sọ pé àfáà mi làwọn yẹn. Ìyẹn pé àwọn àfáà ẹlẹ́bọ làwọn àfáà àwọn yẹn. Bí àfáà làwọn yẹn, gbogbo àwọn tó kù yẹn ṣàfáà. Ó sì ní ká má bú gbogbo àwọn tó kù yẹn lọ, wọ́n sì gbọ́dọ̀ bú àwọn tí bí yẹn. Wọ́n wá ràn lọ́wọ́ ẹlẹ́bọ yẹn, mùsùlùmí wá ràn lọ́wọ́ ẹ̀, òun náà ń fún wọn ní ràn lọ́wọ́ nítorí èní tó délẹ̀. Torí èní tó délẹ̀. Ibn Jayy man tawallahum wa nasarahum, ẹni bá wá ràn lọ́wọ́ wọn, tóun náà ràn wọ́n lọ́wọ́ alal mu'minin, lórí àwọn mùmínì. Ó ní fa huwa min ahli dinihim, ẹlẹ́sìn wọn lòun náà o, wa millatihim, orí ìlànà wọn lòun náà wà o. Ó rí pé kọ́lọ̀ kó dákun kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́. Àpadà sí gbọ́ àpadà sí ìgbà tí ó máa já sí wípé àwa la máa ran àwọn abọgibọ̀pẹ̀ ẹlẹ́bọ lọ́wọ́ láti fi ja ìsìláàmù lógun. Òun ló délẹ̀ yìí o. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ogun yìí láti tako ìsìláàmù ní ìsìn, wọ́n ti lówó, wọ́n ti lọ́lá. Àwọn tó wá rán wọn ń ṣe ní ìsìn ti wá dìde ogun nígbà tí wọ́n rí pé àwọn òrógun yẹn jà mọ́. Ẹ̀ ń fọlọ́pàá lé, ẹ̀fẹ́jọ́ sinmi, ẹ̀fẹ́jọ́ rí mú mi. Àwọn agbé ogun tí wọ́n dìde. Ṣé kò ní lè pè yín lẹ́lẹ́bọ mọ́? Ó dá, a máa ba ọ̀rọ̀ yín jẹ́, a máa ba ìwé yín jẹ́, a máa bà yín lójú jẹ́. Torí pé níjọ́ náà ẹlẹ́bọ kan ni mùsùlùmí kan lọ wá ràn lọ́wọ́ ẹ̀, tóun náà ràn lọ́tọ́jọ́ ń ra wọn lọ́wọ́ láti jẹ́ kí ìsìláàmù ṣubú. Wọ́n wá kọ́kọ́ mú gbogbo àwọn fáàrí wá, wọ́n yẹ̀yẹ́ wọn, wọ́n lẹ̀ wọ́n lóko. Bàbá lówóró tí ò dáràn, tí ó lùyàn jìbìtì, gbàmù, wọ́n fọ́gi mọ́, wọ́n láwọn ń jẹ mọ́sẹ̀ létí tí ni wọ́n ń dárúkọ ẹ̀. Bàbá Muyideen Bello Ajani, ọlọ́mbà wa ṣe dáadáa fún wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bú wọn, wọ́n yẹ̀yẹ́ wọn, kò sí tí wọ́n sọ tán. Wọ́n kó ń bẹ̀, wọ́n bọ́dọ̀ Sheikh Daoud Alfanla, kò sọ̀rọ̀ tí wọ́n sọ sí wọn tán. Mudirul Markaz kẹ̀, ẹ̀jẹ̀ amẹ́nu kó ń bẹ̀, kádàkẹ́ ni. Wọ́n kó ń bẹ̀, gbogbo àwọn tí wọ́n ti lọ ọ̀dọ̀ Ọlọ́run, Sheikh Yahya Salati, Sheikh Abdullahi Salati, Sheikh Shadili Zambo, Inda Salati, gbogbo wọn wọ́n wọ inú ìlú tí wọ́n gbà pé àfà ibẹ̀ ni ẹwà ìsìláàmù wà jù tó dáàbò bò wá, wọ́n wọ inú bẹ̀ lọ. Ọba Ìlọrin wẹm, ìmáàmù Ìlọrin wẹm, Dáńbàrọ̀nù wẹm. Àwa tún rá wọn ọmọ bú tí ò ṣe júwe pọ́mọ ìlú wà rè nílùú yẹn náà, wọ́n sì tún bá àwọn ẹni náà ṣe. A máa wo bọ́ọ̀lù àyín ti rí. Òun ló délẹ̀ yìí o. Òun ló délẹ̀ yìí o. Òun ló délẹ̀ yìí o. Gbogbo àfáà tó lè jẹ́ fáàrí ẹ̀sìn tí wọ́n ṣe wàhálà ẹ̀sìn, kò sí tí wọ́n pe Sheikh Adamu tán. Kódà wọ́n bá a débi wípé Sheikh Adamu tó ti kú, tí Sheikh Abdullahi Salati kú lẹ́yìn rẹ̀, tí Sheikh Shazili Zambo kú lẹ́yìn rẹ̀, wọ́n ní Sheikh Adamu ló pa wọn. Ẹni ó ti kú, òun ló tún wá pẹ́ ní tí ń bẹ láyé. Wọ́n láwọn àfáà yẹn ni wọ́n bà Ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́. Gbogbo àwọn àfáà ń jọ náà wọ́n dákẹ́, wọ́n ń wò torí pé kò jálù wọn. Wọ́n ń wòran, inú wọn ń dùn. Ó rántí pé ń jọ́ tí wọ́n àwọn màláìkà tọ́rọ̀ nìkan lọ pa ìlú ànábì Lútù rẹ́ ni. Ọ̀dọ̀ ànábì Ibrahim ni wọ́n yà, wọ́n kọ́kọ́ lọ fún ní ìró pé yóò dọ́lọ́mọ láyé. Wọ́n wá sọ bí tí wọ́n ń lọ fún kété lójú ọmọ ká ọmọ ìyá mi ń bẹ Lútù ń bẹ o, ẹ dákun ẹ mọ́ jẹ́ kí nǹkan kan ó ṣe o. Ó fi tí ẹlẹ́ òun rántí Lútù. Wọ́n wá ń sọ pé àwọn mọ̀ nǹkan kan ò ní ṣe. Dákun tó bá jẹ́wọ́ làwọn kan láwọn fẹ́ lọ da ìlú kan rú, táfà kan tó lókìkí bíi tiẹ̀ náà ń bẹ. Ò ní sọ fún wọn pé ẹ tètè máa lọ. Ó máa ń gba bí báyìí, ó ń gba bí báyìí o, ẹ yọ sí i. Ọlọ́mọ ṣeré ìláwì mọ́mọ́ ṣe lágbọ̀mọ́ laqad ja'akumul ilafi fi bàbá Mudirul Markaz ọlọ́n járí bàbá náà pẹ́ laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim fa in tawallaw faqul hasbiyallah
لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف ليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله العلي العظيم dákun ṣíjú àánú wa ẹ rí i pé àwọn tó fa àbùkù tá à ń rí lọ́wọ́ yìí nìyẹn kì í etí ọ̀gẹ̀dẹ̀ ní kí wàá ṣe téèyàn yàdá sí tí àwọn máa bọ́ ta pé ẹ̀yin àfa ẹ̀ ń wòran ní ìsín o ẹ̀ sọ̀rọ̀ o tó bá jẹ́ àwọn bàbá yìí ni wọ́n ń bú wọ́n fọlọ́pàá hàn ṣé kí àwọn afọlọ́pàá gbé wọn ni. àwa ní ká lọ tún wà wá ṣe ládùúgbò tá a bá ń gbé mélòó ni ò tí ì di babaláwo pàápàá nú àfa mọ̀ ń tẹ̀ ń jẹ ní kọ̀rọ̀ mọ̀ ń tẹ̀ mú ní kọ̀rọ̀ mọ̀ ń tẹ̀ ń gbé sọ́rùn ń kọ̀rọ̀ oògùn tí ń bẹ lọ́dọ̀ àfa mi ó ju tàwọn tẹ̀ ń sọ nìlọ mélòó náà ni. gbogbo àwọn àfáà tó kún wọn lọ́wọ́ ńjọ́ náà lọ́hùn pẹ̀lú láwàní lórí àti gbogbo ẹ̀ níbo ni wọ́n wà lénìí tí wọ́n ń pè wọ́n láfa dáadáa in tí wọ́n sì fẹ́ ṣe gangan náà rí ńjọ́ náà tí wọ́n láwọn ń ṣe kinní kan nation in tíjọba ò gbà wọlé ibi tí wọ́n ń lọ rí tẹ́ bá ní Fúlàní ń pa wá ṣáwa Yorùbá yìí wá ní Fúlàní tí ń pààyàn ni òkè dákun àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ nínú igbó tí wọ́n ń gé ọwọ́ gé apá gé abẹ́ mọṣú gé abẹ́ èèyàn lójoojúmọ́ tí wọ́n fi ń ṣọ̀rọ̀ ńgọ́ tẹ́yìn bá jọ ọmọ ọkọ Yorùbá kí lẹ̀ ń wò kí lẹ̀ ṣe sáwọn yìí ó mọye inú igbó kankan tí wọ́n ti ń tẹ ẹ̀yà ara èèyàn ńlẹ̀ Yorùbá yìí ṣé Fúlàní ló ń tà kò sẹ́ni tó lè sọpọ́ọ̀tì pé Fúlàní ń pa ọmọ Yorùbá òṣèlú lẹ̀ ń ṣe òní òṣèlú lẹ̀ ń ṣe ọ̀rọ̀ yìí ń kú lọ́rọ̀ mùsùlùmí àbọ̀rọ̀ kìíní kan ọ̀rọ̀ Yorùbá jẹ́nẹ́rálì ni kì í tó bá dẹ̀ ń pín kìíní kan ní freedom fighter ẹnìkan ni ó jẹ́ bẹ́ẹ̀ níjọ́ Awólọ́wọ̀ ń ṣe gbogbo èèyàn kan ló gbà fún àmọ́ gbogbo èèyàn ló padà kí níjọ́ Abíọ́lá ń jayé gbogbo èèyàn ló tẹ̀lé ní ó lè expect gbogbo èèyàn ló gbọ́dọ̀ tẹ̀lé ẹ wàá ṣiṣẹ́ fún èèyàn nítorí pé o fẹ́ lórúkọ lọ́la ni àmẹ́yìn ò lè lórúkọ torí pé kì í ṣe pé ẹ fẹ́ ṣiṣẹ́ sìn lú ẹ kàn ń jà nítorí pé àǹfààní kan bọ́mọ yín lọ́wọ́ tó sọnù tẹ́ rí mọ́ ni àṣebọ́n àkúùsì ẹ̀yin náà pẹ́yìn náà ti ń jiyàn gbérí ẹ̀bẹ́yìn náà sì pẹ̀lẹ́ tó bàlújẹ́ kọ́lọ́n kó là wá ṣáwa la wá ń gbé èèyàn ni èyí ṣe láàrin ọmọ Yorùbá yẹn náà èyí sì já kọ́kọ́ faranfaran náà àwọn ọmọ tiyín tí wọ́n ń fojoojúmọ́ pa ọmọ Yorùbá tí wọ́n ń ta ẹ̀yà ara wọn nínú àwọn gbó oríṣiríṣi ẹ̀rí yẹn lọ ṣé Fúlàní ní bẹ nínú àwọn gbó tí wọ́n ti ń ta àwọn èèyàn níbòmí wọ́n kó àwọn èèyàn síbẹ̀ wọ́n sì ń fún wọn lówó wọ́n ń bímọ wọ́n ń fún wọn lóyún wọ́n ń bímọ ń bẹ àwọn kan sì ń gbé mọ́tò wá wọ́n sì ń ta àwọn ọmọ yẹn wọ́n sì ń fi wọ́n jógun bẹ́ẹ̀ náà èrí yìí ń ṣe àbẹ́yìn náà ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ jà ẹ̀ lo ẹ̀jẹ̀ èèyàn rí ni àbẹ́ ẹ̀ lo nǹkan ara èèyàn rí ni. kí ló dé tá àkọ́kọ́ jà yẹn àfà tó ti di babaláwo ń bẹ tóun náà ń lo ẹ̀yẹ rẹ̀ yẹn wòlíì torí bẹ́ẹ̀ ń bẹ oníṣègùn torí bẹ́ẹ̀ ń bẹ ṣé Fúlàní làwọn yẹn náà mo yí ẹ̀mí tó ń bọ́ lọ́wọ́ wọn ṣé Fúlàní náà ni one chance àwọn ọmọ yahoo láàrin Yorùbá tí wọ́n ń fi àwọn ọmọ wa ṣèṣekú yẹ ṣé Fúlàní náà ni ṣé Fúlàní ni ó mo yé ibi tí wọ́n táṣìírí máa tú lọ́nà Ògùn state lọ́nà Ṣàgámù lọ́nà Ìbàdàn lọ́nà ibi tó rí jẹ́ pé wọ́n ń pa àwọn èèyàn ń bẹ̀ lóye tó sì jẹ́ ọmọ Yorùbá ní bẹ́ẹ̀ ṣé Fúlàní làwọn èèyàn náà. aburú ò ní kọ́lọ̀ kò sì lẹ́sìn ẹni bí ń bẹ nínú àfà ń bẹ nínú wòlíì ń bẹ nínú oníṣẹ̀ṣe ẹni rí ń bẹ nínú Yorùbá ọ̀daràn ń bẹ ń bẹ ó wà láwùsá ó wà ní Yíbò ó sì wà ní Fúlàní ṣe èmi ń ṣẹ̀sìn Fúlàní ni mo ń sin Ọlọ́run tó dá mi kéèyàn kan wá máa ní ẹrú àràbù wàhálà ti ẹnìyẹn ṣèbáwọn tí wọ́n kó àwa lẹ́rú lánàá tí wọ́n de ṣéènì máwọn bàbá wa lọ́wọ́ mọ́ wọn lẹ́sẹ̀ tí wọ́n padlock ẹnu wọn ṣèbáwọn lẹ́yìn tó ń ṣerú fún lọ́wọ́ yìí tí wọ́n sì ń fún yín ní tẹ̀ ń jẹ. Lárúbáwá mélòó ló wáyà yín tó wá kó àwọn bàbá yín lẹ́rú. ẹ̀yin náà gbé làákàyè lé Lárúbáwá mélòó ló wá kó àwọn bàbá yín lẹ́rú.
ṣèbáwọn British tó kó yín lẹ́rú àti Amẹ́ríkà náà lẹ́ ń sìn lọ́wọ́ dọ̀la yìí, ṣèbí bẹ́ẹ̀ náà àti tó wà ń jábọ̀ ibẹ̀ náà lẹ́wà tẹ́ ń ṣerú lọ́wọ́. èyí tó sì jẹ́ nǹkan ìyanu ńjọ́ náà ni pé níjọ́ táwọn ìwìn nǹkan kan yẹn wà náà ni wọ́n wá kó yín lẹ́rú yẹn, kí náà ṣe fáwọn tó kó yín lẹ́rú, ayé wọn ń dàdọ̀ láti yín tà ní. àwa afẹ́tẹ́lẹ̀ à ń palàpalàpà, ọlọ́run dákun ṣíjú àánú wò wá, kó ràn wá lọ́wọ́, kó jẹ́ àmọ́ ọlọ́run, kó jẹ́ àdá ọlọ́mọ, kó sì ṣíjú àánú wò wá. ẹnìkan ò lè kọjú ti Islam, ó lè ja Islam lógun, torí bọ́lọ̀ ní huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqqi. ọlọ́run ló rán nẹ́bì pẹ̀lú ẹ̀sìn Islam yìí tó gbé òdo lọ lè yudhhirahu ala ddini kulli, yóò sì borí gbogbo ẹ̀sìn ni. ó ní kafa billahi shahida, ọlọ́run tó lẹ́lẹ́rìí, ọlọ́run tó láti ṣe bẹ́ẹ̀. níbo mi ni walau kara al-kafirun, kódà tí ó bá tẹ́ kèfèrí lọ́rùn. naam, níbo mi na ó ní walau kara al-kafirun, kódà tí abọ́gibọ̀ pé bá ń ṣe wàhálà kó mọ́ rí bẹ́ẹ̀. kò sí èèyàn ò lè kọjú ìgbè inú mi wà máa bàjẹ́ pé ẹnìkan ń bú Islam, ẹnìkan ń bú ọlọ́run, òun nítorí kíni ṣọlọ́run wá kú ni, ọlọ́run ò sùn, àbùkù wo ní ń bẹ lára ànábì tó fẹ́ fi kàn, òun náà mọ̀ pé rọ́lọ́run ń pa. tó gbogbo ẹ̀yin mùsùlùmí ẹjọ́ kọkàn yín ó balẹ̀, ẹ̀yin ní kẹ́ ẹ múlé yín dání dáadáa. la yadurrukum man dalla idha ihtadaytum, bẹ́yìn bá ti wà lójú ọ̀nà ẹni tó sọnù kì í kókó nira bá yín o, ọlọ́run kan la yadurrukum illa hadha, wọn ní nira kan tán lè kó bá wa kọjá kan bú wa lọ, èébú yẹn náà lè bú wa. tí wọ́n ṣe máa bú wa, àwa ní ká máa ṣe tiwa lọ, ṣé èébú máa so ni. wọ́n ní wọ́n ń ba àwọn bàbá àwọn jẹ́ láti bí 100 ọdún méjì sẹ́yìn, ṣé wèrè ààrẹ ògùn dádì ẹni, ó yá pa ìtàn àwọn mẹ̀lẹ́bí yín kó pa mọ́ Ṣàngó. bóná ti ń bú wọn, ṣé wọ́n lórí wọn ò pé àbọ́n lórí wọn dàrú. wọ́n ṣe wá sí fún ní Ṣàngó mi, ó sì gbà fún Ọlọ́run. èyí tó gba ṣọ́ọ̀ṣì lọ́ngọ́, àwọn tí wọ́n kó yín lẹ́rú náà lẹ́ ń sìn dọ̀la yìí. ọ̀gá yín ibi tí àwọn tí wọ́n kó wa lẹ́rú ibẹ̀ náà ló sá lọ yìí. ẹ fà àwọn tó kó àwọn bàbá yín lẹ́rú lẹ̀, tí wọ́n kó nǹkan àlùmọ́nì wọn tí wọ́n ń jẹ dọ̀la. ẹ wá ẹlẹ́ Islam ò ṣe é jà lógun. ẹni tí ó ṣorí ibú lára rẹ̀ ó ṣe ni, ẹni tí ó ṣorí ire lára ó ṣe ni. àwa ní ká ṣọ́ra káwa má ṣorí ibú, ká sì múra ká ṣẹ̀sìn wa dáadáa, ká má ṣe pẹ̀lú fẹ́nu. ọlọ́run ti ní kò sí jẹni nípa ń bẹ̀, ẹ má fi tipátipá sọ pé kẹ́nìkan gba ti ń bẹ lọ́dọ̀ yín, ọlọ́run ló sọ bẹ́ẹ̀. ṣòwárí ibi tó wá kángun tó pẹ̀lú pírọ́blẹ́mù yìí náà ni gbígbé Kùránì tì tó lè jẹ́ lẹ́ẹ̀kẹfà tá a pààtì tá a lọ ń ka ìwé àwọn ìwé àfáà tá a níwèé kan hadith, táwọn ìwé yẹn ń sọ ń tó tako ìtọ́lọ̀ ń sọ. ọlọ́run ní ìjẹ́ nípa òsínú ẹ̀sìn, ẹ̀yin ń sọ wípé man baddala dinahu faqtuluhu, ẹ̀yin ní ọlọ́run ní ẹni tó bá fẹ̀sìn ilẹ̀ kan pa á. lè wọ́n wàá fi àyà tọ́lọ̀ tí ń sọ pé qatilul ladhina yuqatilunakum, àwọn tí wọ́n bá yín jà ní ẹ bá jà, wọ́n wàá fi wọ́n wà ní faqtuluhu, wọ́n fi gbogbo ńdọ́lọ́run sọ ọ́lẹ̀ tó fi rán wọn létí nǹkan mi yẹn. kí lèèyàn fẹ́ bú láàárọ̀ ọlọ́run ẹ dákun, ọba tí ò ní bọ́dì, ọba tí ò ní fọ́tò, ọba tí ò ní ṣe sí, ọba tí ò níbi tí ń gbé, ọba tí ò níbi tó wà, kò sí níwájú kò sí lẹ́yìn, ọba tí ò sí ń sánmọ̀ tí ò sí lórí ilẹ̀ ẹlẹ̀, ọba tí ò júwe, kò ní pé báyìí ló ṣe rí, kò ní pé báyìí ló bẹ̀rẹ̀, kò ní bí báyìí ló wà. kí lèèyàn fẹ́ bú láàrẹ̀. alhamdulillah alal islam, àfi ká máa dúpẹ́ pé mùsùlùmí ni wá o. ní tí màá wá fi kángun ẹni pé ká múra ká ṣẹ̀sìn dáadáa o, ká múra ká ṣẹ̀sìn dáadáa, torí bí tá ń lọ mọ́tò débẹ̀, ká múra ká ṣẹ̀sìn dáadáa. ọlọ́run dákun ṣíjú àánú wò wá o, gbogbo yín tẹ́jọ́ ń wò wá yìí aburú ò ní ṣe yín o. orí ibú tí ó dé bá wa tá a fi láṣẹ Islam mọ́, ọlọ́run ò ní jẹ́ ó jẹ́ tiwa o. orí ibú tí ó wọlé tọ̀ wá, Kárúnà nínú ọmọ ẹlẹ́yìn Músà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, nínú èèyàn ẹ̀ ní ògbọ́ ni, ọlọ́run ní inna Kárúnà kana min qawmi Músà. Fìràwọ́nà Kárúnà tẹ́ rí un nínú ọmọ ẹlẹ́yìn Músà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, fàbágà alayhi, kó tó wá kọjú ìjà sí tó lòun fẹ́ tẹ Músà rì,
ẹnìkan ní mùsùlùmí ni bàbá wọn, kíní kan nìyá wọn, ìwọ ló wá fẹ́ dojúkọ Islam. Ìjà táwọn bàbá rẹ̀ jà tí wọ́n lè jà, wọ́n kàn parẹ́ ni, òun parẹ́ máa yé lára tí wọ́n ní gbúrú ẹ mọ́. Olóhùn eléyìí sọ̀rọ̀ pa máa ṣépè fún ẹ, dídìrín ni ó máa ṣépè fún ẹ nítorí ẹ pé kíní kan yóò kí ni rárá. In tó ní kálukú ó ṣe láyé ni ó máa ṣe, kò sí tó lè yí, ó sì lè yí kádàrá mi. Ò bá sọ pé wọ́n ń kó lọ sí Mẹ́kà, owó tó yẹ káwọn èèyàn fi ṣoríire, ṣé gbogbo àwọn tó wà ń léèdì ló ṣoríire ni? Èyí tó bá jọmọ kọ́nú yín kó kúrò lábúrò tó wà kó máa bọ̀ ńlé. Ẹ wà lájò, ẹ ń sọ̀kò sílé. Olóríire mélòó ní í ṣe bẹ́ẹ̀ kó wá jòkó sájò? Ẹ̀yin gan ló yẹ kán máa pè ní terrorist. Torí ábìdì terrorism nìyẹn, tó bá fẹ́ bẹ̀rẹ̀ wọ́n wà lókèrè, wọ́n máa balẹ̀ jẹ́, wọ́n máa balẹ̀ jẹ́, àwọn kẹ́ ò ní lè wálé. Èyí tó bá jọmọ ọkọ Yorùbá nú yín, báwa ti wà ńlé tá a jókòó tá a jọmọ, wọ́n bá ẹ̀yin ẹ máa bọ̀ ńlé kájọ wá fèsì struggle yìí. Ọmọ àlè ń wọ ṣáàtì, ó ń wọ kóòtù, ó lóun represent abínibí. Ògún yìí ló ń wọ ṣáàtì àbí Ṣàngó. Ẹnìkan wá ń sọ pé ẹrú àwọn Àràbù báwo? Èmi ò ṣe Islam nítorí Àràbù, mo ṣe nítorí tọlọ́run. Tó bá yẹ pé ẹrú Àràbù ni, ṣọ́ra àwọn tí wọ́n ń pè lẹ́rú Àràbù, òun làwọn tí wọn ò ní làákàyè, tó yẹ pé ní tí Ibnu Taymiyyah àti Taymiyyah bá gbélé wọn lọ́wọ́ ni wọ́n máa gbà. Àwa èé ṣerú Àràbù, àwa máa da ọ̀rọ̀ Lárúbáwá nù. Ànábì ò sì wá láti kó wa lẹ́rú, ó gbọ́n tó sọ ni. Tó bá yẹ pé ó fẹ́ kó wa lẹ́rú ni, Bilalul Habashi ọmọ Ethiopia ni, èèyàn dúdú ni, Ọlọ́run ò ní dá lọ́lá kánàbì dá lọ́lá kó máa pèrún. Ṣóhun nìkan ló lóhùn jù ń jọ náà ni. Ànábì ń fẹ́ káwọn èèyàn mọ̀ pé kò sẹ́ni tí ó pàtàkì láyé. Tó yẹ pé Ànábì fẹ́ kó ayé lẹ́rú ni. Salmanul Farisi tó ń wá láti Persia, èyí ṣe tọ́lọ́run tànábì fi wá pàtàkì ẹ̀ tó bàbá rẹ̀. Suhaibu Romi tó yẹ pé ara Róòmù lòun, kí ló yẹ tànábì tó fi fọwọ́ ẹ̀ sókè nínú ìlú àwọn nílùú ìlú rẹ̀ tó gbé wọn ga. Àwọn àtọ̀húnrìn wọ́n wá bí, wọ́n wá dọ́lọ́run lé yín lórí. Ṣọ́mọ Yorùbá ní Ṣàngó ni? Ṣé Yorùbá ní Ṣàngó tó fi wá dọ́lọ́run tàbọn béèyàn tí wọ́n bí ni? Ṣọ́mọ Yorùbá yìí ni? Wá pa ìtàn pé Ṣàngó ọmọ Yorùbá ni. Ṣèbóhun náà wá sí ilẹ̀ Yorùbá yìí, ó wá lo agbára lé wa lórí, ó fi kó wa lẹ́rú ni. Nínú àwọn tó sì kó lẹ́rú náà ló padà gbàjọba rẹ̀, Gbọ̀ǹká àti Tìmí. Ó sì padà lọ pokùnso. Kó wá máa, mi ò bu ìtàn ni mo pa o, kó wá máa sọ wípé kí n wá máa sìn torí pé mò ń sin Ọlọ́run tó dáa. Ká máa sọ fún mi pé Ṣàngó ń sán, òjò ń sán, àrá ń rọ̀. Kí wọ́n tó bí Ṣàngó, sójò kì í máa rọ̀ ni, ṣára èésán ni. Ká nídìí àti búra wa. Ó wá ní ẹ mọ ìwà àlá, ìwà wo ni àlá? Ṣálá wa jẹ́ èèyàn ni? Alẹ́ ṣe èèyàn. Ẹ̀dẹ́ èèyàn l'Ànábì, obìnrin ló bí, ọkùnrin ló bí, kò sì dínà yìnyín. Ara àbúrú tí wọ́n kó bá wa yìí náà tábùkù yìí fi ń kàn wá náà ní ká máa gbèrò ní burúkú Ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún 6 tí ò sì sí tó jọ bẹ́ẹ̀. Tá a bá tún wá sọ àwọn ẹni àwọn ọ̀tá Ànábì yóò ní jẹ́, òun náà ni wọ́n ń sọ wípé ṣá Ànábì yín nìyẹn. Ok, nígbà tó jẹ́ pé Ànábì yẹn ni role model yín, kí ló dé tẹ́yin ò lè fẹ́ àwọn ọmọ ọdún 6 lọ́dọ̀ ara yín, kẹ́ fi àwọn ọmọ ọdún 6 yẹn fúnra yín? Ẹ̀yin náà ẹ wo làákàyè tẹ́ fi ń sọ̀rọ̀ yẹn. Ara àkóbá tẹ́ ṣe fún wa nìyẹn. Gbogbo nǹkan tí ò dá nínú ìwé yẹn táwọn ọ̀tá ìsìláàmù kì bọ́bẹ̀, ẹ wá ń lò lórí ẹ̀ ń lò ẹ̀ tí ń tẹ Kùránì mọ́lẹ̀. Ọlọ́run ṣíjú àánú wa o, ó lè ja ìsìláàmù lógun o, ẹnìkan ò lè ja ìsìláàmù lógun. Ó tiẹ̀ lé, báwo lè fẹ́ ṣe, ó lè ja ìsìláàmù lógun ni? Ọlọ́run ní ìsìláàmù tí ń dáàbò bò, Ọlọ́run sì ní ẹni tí ń dáàbò bá Ànábì, ò bá bú Ànábì dọ̀la, kò ṣéèkì nǹkan kan nú ọkàn mi kémi mọ́ ṣe ìsìláàmù wọn. Ò bá yẹ̀yẹ́ Ànábì dọ̀la, kó mọ́ bú Ọlọ́run dọ̀la, kó mọ́ bú Kùránì dọ̀la. Wallahi Ọlọ́run ò, mo ń ṣe béyà pẹ̀lú rẹ̀. Mi ò ní yẹ̀, mi ò ní gbò láti máa jẹ́ mùsùlùmí tí máa fi dọ́dọ̀ rẹ̀. Ọlọ́run wá ṣàánú mi, mọ́ yọ mí kú ńbẹ̀. Àdánwò tó bá Kọ́rúnà tó kú lẹ́yìn Músá, tó tún wá kọjú ìjà sí ìsìláàmù tí ń jẹ́sìn Ọlọ́run láyé Músá. Ọlọ́run má jẹ́ kí àpadà sí ibú ó dé bá mi kí n wá kọjú ogun sí wọ Ọlọ́run. Ó lè bọ́lọ́run jà, ó lè bọ́lọ́run jà. Ọlọ́run ló dá sánmọ̀ àti lẹ́lẹ̀, ló dá omi tá mú, ló dá gbogbo ẹ̀. Ọlọ́run ṣíjú àánú wò mí o, kó o ṣe dáadáa fún mi o, kó o sì gbọ́rọ̀ oníkálukú wa sẹ́sọ̀.
bàbá wa Adégbìtẹ́ bá mi ṣàánú wọn, Almaruf Gbọ́lágadé, Engineer Odùọlá bá mi ṣàánú kó wa bákan náà ni Abdulhakeem Ọládéyọ̀, Ibrahim Bádéjọ bá mi ṣàánú gbogbo wọn, Ajaji Bakari Aládé, Saheed Kakawa, Jamal Abubakar, Labeika the Christ, Jamiu Adégúnwà, Ọlọ́run tó bá wa ṣọ́ wọn dé, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, apára sí ibú apára sí ìgbà, Ọlọ́run má jẹ́ ó bá orí ọ̀tún Ọlọ́run bá àjò orí bẹ́ẹ̀ fún gbogbo ẹni tí ń bá ń fẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ fóun náà, lọ́la la ilaha illallah Muhammad rasulullah wala hawla wala quwwata illa billah. Ajé Idris Labeika Indiami bá mi ṣíjú àánú yín, bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀, Jamal Abubakar bá mi ṣàánú, Àbíkẹ́, Rimi Jalonibu, Adisa Innocent, Ade Rashid Orí Olówó, Abdulrasaq, Abdulsalam, Uthman Aṣíwájú, Ọlọ́run bá mi ṣíjú àánú gbogbo yín, kó má fẹ́ nìkan kan lẹ̀ láì kẹ́nu yín láì ṣe dáadáa fún. Budo Rasul, Ọlọ́run bá mi ṣàánú ẹ̀yin náà, the king, Ọlọ́run bá mi ṣàánú, Ọlọ́run mọ̀ yín, ó mọ̀lé ó mọ̀nà yín, gbogbo apáta Ọlọ́run ọba mọ̀, Ọlọ́run mọ̀ ya ẹnìkan kan lẹ̀, gbogbo ẹni tí ń dá ṣiṣẹ́ Ọlọ́run lára wa, tó ń ṣiṣẹ́ Ọlọ́run lára wa, apàdà sí ibú apàdà sí ìgbà, Ọlọ́run má jẹ́ ó wọlé tọ̀ wọ́n. Ají Àwésù, Ọlọ́run bá mi ṣíjú àánú, Ají Miftah Àwésù, Ají Àṣàfà, Ọlọ́run má dojú tì yín. Bákan náà ni Ají Aládé Bákàrẹ̀ bá mi ṣàánú wọn, Ají Basira Rẹ̀mílẹ́kún, àbúrò ní báyín, Ají Basira Àwésù, àbúrò ní báyín, gbogbo àwọn Ají Basira ẹni pàtàkì ní wọn lọ́dọ̀ mi, ìmọ́lẹ̀ Ọlọ́run má jẹ́ ó kú ònú ayé wọn, lọ́la la ilaha illallah Muhammad rasulullah. Dr. Nasir, Ọlọ́run ní fi yín lẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ wá gba Adégúnwà lálejò, tẹ́ ń gbé fò lọ, tẹ́ ń gbé fò bọ̀, àbúrò ní kàn yín, gbogbo ń tẹ́ ti dè mọ́lẹ̀ Ọlọ́run ní jó túká, èyí tẹ́ wá ń sáré lé má jẹ́ ó nira fún yín kẹ́ tó bá. Ìyá mi Ajá Kúdírà àǹtí wa, Ọlọ́run bá mi ṣíjú àánú ẹ̀yin náà, kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Ìyá wa Adébísí Jẹ́mí, ọ̀rọ̀ yín ò ní dàrú. Ajá Yétúndé Olóyè, apàdà sí ìgbà ò ní wọlé tó. Ogunlákin Jẹ̀mí Kamil, ẹkú gbogbo ọgbà, ẹkú fẹ́ Islam, Ọlọ́run ò ní fi yín lẹ̀. Àfáwà TJ Amsat, Ọlọ́run gbàgbé yín. Ají Kamarudin, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Bákan náà àfáà mi Kamarudin Abdulyakin, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Abdulrahim Tóyìn, Ọlọ́run ò ní fi yín lẹ̀. Imam Abdulhakim, ọ̀rọ̀ yín ò ní dàrú. Bákan náà Zikiru Ọlájídé Balógun, Ọlọ́run ò ní fi yín lẹ̀. Àyìnà Alima Halfa, ọ̀rọ̀ yín ò ní dàrú láláyé. Bákan náà Kabiru Damala, Ọlọ́run ò ní fi yín lẹ̀. Ọlátúnjí Ahmed, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, lọ́la la ilaha illallah Muhammad rasulullah. Bákan náà Imam Abdulhakim Asking True Way, Ọlọ́run ní fi yín lẹ̀. Come to Islam, Ọlọ́run bá mi ṣàánú. Ismail Ọ̀sanyìnpéjú, Ọlọ́run ní gbàgbé yín láyé. Musa Bonfrey, Ọlọ́run ní dójú tì yín. Àyìnà Adésànyà, Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọ́n náà, kò ní jẹ́ kí tiẹ̀ náà gbé, lọ́la la ilaha illallah. Kárí gbogbo àwa náà tá a wà lórí ètò Ọláàrẹ Abu Aliya, àpàdà sí ibú àpàdà sí ìgbà, Ọlọ́run ní jó jẹ́ tiẹ̀, kò sì ní jẹ́ tàwa náà, lọ́la agbára Ọlọ́run àti jẹ́ kan ṣe Ọlọ́run. Alhaji Najimuddin, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Kárí gbogbo àwọn ọmọ ìyá wa tá a jọ wà lórí ètò yìí, Prince Adémọ́lá Ibrahim, Ọlọ́run bá mi ṣàánú yín. Bákan náà Prince Abdulhakeem Aláwò, Ọlọ́run ní jó bàjẹ́. Prince Mofat, Ọlọ́run bá mi ṣàánú yín. Karim Hamsat Asuja, Ọlọ́run bá mi ṣe dáadáa. Idris Dorojoye, Ọlọ́run bá mi ṣàánú yín. Bákan náà Taiwo Ambel, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín, lọ́la ilà AK Ọlámami, Ọlọ́run ní bá dáadáa yín jẹ́. Hamza Abdallah, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín, lọ́la agbára Ọlọ́run jẹ́ kan ṣe Ọlọ́run. Alájà Ọláìyá Títílayọ̀, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, kó má yọ hajj kú ònú ọ̀rọ̀ yín. Bákan náà Prince Abdulhakeem, Ọlọ́run ní jó bàjẹ́, lọ́la la ilaha illallah Muhammad rasulullah. Gbogbo àwọn Abdulhafiz Abdulrahman, Ọlọ́run bá mi ṣíjú àánú wò iṣẹ́ Ọlọ́run, Ọlọ́run bá fi ṣọ́ yín gbogbo nǹkan ní, Ọlọ́run má fọwọ́ àbùkù kó sì má fi kàn tiwa náà. Bí Islam ó ti dàrú, Ọlọ́run má jẹ́ ó kàn mí, má jẹ́ ó sì kàn wọ́n náà. Bákan náà Ọ̀yọ́ model Salahuddin, Ọlọ́run bá mi ṣàánú. Alioye, Ọlọ́run ní fi yín lẹ̀. Afọlábí Yusuf Ìyẹ̀rú Ọ̀kín, Ọlọ́run ní jó bàjẹ́, bá mi dúró tì yín, lọ́la la ilaha illallah Muhammad rasulullah. Bákan náà Philoside Hussaini, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o, lọ́la la ilaha illallah. Àtẹ̀mí náà àpàdà sí ibú àpàdà sí ìgbà, Ọlọ́run má jẹ́ ó bá mi, má jẹ́ ó bá wọ̀ náà. Frank S.A. Udo, Ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà. Kabiru Damala, Ọlọ́run ní fi yín lẹ̀ o. Bákan náà Taiwo Hambel, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Gafaru Muhammad, àpàdà sí ibú àpàdà sí ìgbà, Ọlọ́run ní jẹ́ ó bá yín. Ọlátúnjí Ahmad, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín, lọ́la la ilaha illallah. Amsa Abdallah, Ọlọ́run jẹ́ ó bá yín. Gbogbo àwọn tí wọ́n bá wa ṣe ètò yìí, Ọlọ́run bá wa ṣe àlàáfíà, ìdẹ̀ra, ẹ̀mí gígùn, ìlọsíwájú, àgbéga, Ọlọ́run bá wa ṣe fún wọn. Bí akil hayyil qayyum, lọ́la la ilaha illallah. Bákan náà ibi tọ́rọ̀ wa bá kù sí, Ọlọ́run dákun bá wa tún bẹ̀ ṣe. Ọlọ́run má jẹ́ àṣìṣe, má jẹ́ àṣìlẹ̀tẹ̀, má jẹ́ àṣìjẹ, má jẹ́ àṣìmu, àti jẹ àti mu, Ọlọ́run má jẹ́ ó nira fún wa. Má wàá fi jíjẹ mímu wa síbi tó nira.
lọ́la agbára ọlọ́run. Ajá Muslim Balógun ọ̀rọ̀ tí yín náà ní dàrú tèmi náà ní dàrú lọ́la la ilaha illallah. Gbogbo àwọn tí wọ́n jẹ́ aládùúà tá à ń ṣàdúà fún ọlọ́run jẹ́ kádùà àwọn gbà lọ́la agbára ọlọ́run àti jẹ́ kan ṣu ọlọ́run. Àtàwọn tá a dákọ̀ wọn àtàwọn tá a láǹfààní àti dákọ̀ wọn ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn lọ́la la ilaha illallah. Eléyìí má ṣe láwì mọ́ má yẹ ṣe lágbọ́ mọ́. Bákan náà àfa wa ọlọ́run wa ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́yìn náà Abdulgani Aláró ọlọ́run bá Ọ̀gọ̀jí ọlọ́run ò ní àbí Abdulgani Aláró ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o má jẹ́ kọ́rọ̀ yín dàrú o má jẹ́ kọ́rọ̀ yín dàrú má jẹ́ kí tèmi náà dàrú lọ́la la ilaha illallah. Gbogbo mùsùlùmí ayé ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn. Gbogbo ẹni tí ó ga tí islam ó fi ga ọlọ́run bá wa gbé wọn ga. Gbogbo ẹni tí ó ga tí islam ó rilẹ̀ ọlọ́run má jẹ́ ó ga ọlọ́run jẹ́ ó wálẹ̀ ni. Gbogbo ẹni tí ó rẹlẹ̀ tí islam ó fi ga ọlọ́run bá wa gbé wọn wálẹ̀. Gbogbo ẹni tó sì já sí pé tó bá ga islam máa ga ni ọlọ́run bá wa gbé wọn ga. Báwọn àgbàlagbà tí máa tọrọ lánàá nìyẹn ọlọ́run kò ṣe dáadáa fún wa. Ṣọlá mi ọ̀rọ̀ tí yín náà ní dàrú tèmi náà ní dàrú lọ́la la ilaha illallah. Bákan náà Kabiru ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o. Ogunlákin Jẹmi Kamil mo tún ṣàdúrà lẹ́ẹ̀kan sí inshallah ní láǹfààní àti gba kọ́ọ̀lù lónìí nítorí àwọn nǹkan tó rọ̀ mọ́ iná gbogbo nǹkan kankan bá a ṣe ṣeré yìí náà ní ká torí pé àlè láǹfààní àti rí iná lò lálẹ́ ló bí ká ṣe ní bá a ti ṣe. Ọlárẹ̀wájú Ọlás ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Hasan Abu Hasan ọlọ́run nígbàgbé ẹ̀yin náà. Imam Abdulhakeem mọ̀túnṣà Imam Zaka ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Imam Fatah ọlọ́run Abdulfatah Akala ọlọ́run bá mi ṣe dáadáa fáwọn náà kọ́lọ́run bá mi ṣíjú àánú wò wọn lọ́la la ilaha illallah. Musa Banfre ọlọ́run níjọ́ bàjẹ́ o ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o kó má fẹ́ nìkan kan lẹ̀ o. Gbogbo àwọn tí wọ́n wà ní India diaspora ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn. Gbogbo orí tọ́lọ́run ti fún wọn ọlọ́run má gbà lọ́wọ́ wọn àìtó ló mú wọn lọ́wọ́ mọ́jọ wọn bá kò tó bọ̀ lọ́la la ilaha illallah. Gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ṣe àìrí ṣe má fi sínú ọ̀rọ̀ wọn. Àwọn tí wọ́n ṣe ń sáré kí bẹ́ẹ̀ lè rọrùn ọlọ́run jó rọrùn fún wọn. Àwọn tí wọ́n wá ìgbèlú ọlọ́run bá wa ṣe fún wọn lọ́la la ilaha illallah. Gbogbo àárẹ̀ tí ń bá kó wa wá jà lágọ̀ọ́ ara àárẹ̀ àìní àárẹ̀ àlàáfíà àárẹ̀ àìríṣe àárẹ̀ àgbéga ọlọ́run mú kúrò lára ẹnì kankan wa kó ṣíjú àánú wa. Bákan náà Al-Izza ọ̀kan lọ́mọ ọlọ́run bá wa ṣíjú àánú wò má jẹ́ kọ́rọ̀ ẹ̀ dàrú ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹ̀ dàrú má sì jẹ́ ó fẹ́ dàrú wọlá wàhálà àti ogun tó ná lórí Islam fáwọn àgbàlagbà fáwọn ẹni àná fáwọn tí wọ́n jíṣẹ́ ọlọ́run má jẹ́ ó kábàámọ̀ láyé má sì jẹ́ ó kábàámọ̀ lọ́run. Gbogbo ntọ́lọ́run ti wá ṣe fún ti jẹ́ nǹkan àdùnnú ọlọ́run má sọ ọ́ di ìbànújẹ́ mọ́ lọ́wọ́. Èyí tó kù ti ń sunkún sọ́lọ́run lé lórí olúwa ọlọ́run dákun bá wa nu omijé nù kúrò lójú ẹ̀ kó bá wa fi ẹ̀rín sí kí gbogbo ayé mà pé ó pa lẹ́rìn ìdùnnú la ilaha illallah. Wọlá apá afẹ́ kórí bẹ́ẹ̀ jó rí bẹ́ẹ̀ fẹ́ nìkan kan àwa náà bí akil hayyil qayyum kọ́lọ́run wọlá pé mò ń ṣe tẹ̀rín tìdùnnú tọkàntọkàn ní aburú má jẹ́ ó ṣe mí náà dé mi náà lọ́lá kó dé mi náà lọ́lá kó dá mi lọ́lá kó ṣoore fẹ́ mi náà lọ́lá agbára ọlọ́run àti jẹ́ kan ṣe ọlọ́run. Gbogbo ẹni tá a máa ń dárúkọ tí ń bá rántí dá ọkọ ẹni ọba rẹ ò gbàgbé ẹ o ọba rẹ mọ̀ ọ́ o yóò ṣe ń tó fẹ́ fún ọ o yóò sì ṣe ń tó ń béèrè o kò ní fílẹ̀ o lọ́lá agbára ọlọ́run àti jẹ́ kan ṣe ọlọ́run. Gbogbo wa tá à ń ṣe àmín ọlọ́run jẹ́ ká dùn àtiwá náà ó gbà. Gbogbo ẹni tá à láǹfààní ká sọ̀rọ̀ débi irú tó ń dùn ọlọ́run o máa ń tó ń dùn o sì máa ń tí ń bá lọ́kàn jẹ́ ọlọ́run bá wa sọ dídùnnú kó o sì bá wa sọ dẹ̀rín kó o bá wa sọ dáyọ̀ kó wa já sọpẹ́ kó má jọpẹ́ ìbànújẹ́ kó sì má jọpẹ́ túláàsì. Gbogbo àwọn tí wọ́n wà tí wọ́n ń wo àánú ọlọ́run fún ọmọ bíbí ọlọ́run bá wa dá wọn lóhùn má jẹ́ ó pẹ́ má jẹ́ ó jìnnà. Àwọn tó ti dá lóhùn pa wọ́n lẹ́kún. Àwọn tó wà nù oyún lọ́wọ́ òwújọ́ tí wọ́n bá sọ kalẹ̀ ọlọ́run jẹ́ ó bọ́ sí rọrùn. Àwọn tí wọ́n ń rọbí lọ́wọ́ ọlọ́run jẹ́ ó rọrùn. Wọ́n lápá àṣàdúrà fún ẹjọ́ tí ó bá kan àwa náà ìrọ̀rùn ní kọ́lọ́run jẹ́ ó máa jẹ́ la ilaha illallah Muhammad rasulullah. Ajá Aisha mo ṣàdúrà fẹ́yìn náà. Dr. ọlọ́kọ̀ ọlọ́run bá mi ṣàánú yín. Ají olówó láráfẹ́ ọlọ́run bá mi ṣàánú yín. Ají Abdulwahab ọlọ́run má gbàgbé yín má gbàgbé oníkálukú wa ọlọ́run mọ̀ wá gbogbo wa pátá ni mo ṣàdúrà fún gbogbo wa pátá mo ṣàdúrà fún àtàwọn tí wọ́n máa ń pè wá fún àdúrà Ají Nurudeen àfáwà Kálímà ọlọ́run bá mi ṣíjú àánú oko wa yín kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ aburú tí ó wọlé tọ̀ wá tá a fi láṣẹ ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Ọlá Abu Aliya ọlọ́run bá mi ṣíjú àánú wò ẹ́ o wọ́lá okun àti wàhálà tó máa ń sábà ní fún Islam wọ́lá pé tó bá rí nǹkan kan tí ò dáa ó máa ń kẹ́ lára ọlọ́run dákun má jẹ́ kọ́rọ̀ tiẹ̀ náà dàrú bá wa dẹ̀ ẹ́ láre wá bá wa dà ẹ́ lọ́gàá tí ó máa ṣe gbogbo nǹkan nírọ̀rùn níbi àrísìkí jíjẹ nímú ọlọ́run dákun má jẹ́ ká burú ṣe ẹ́ má jẹ́ ó ṣàwá náà lọ́la la ilaha illallah. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n dájọ́ ṣíṣe sọ́nà ọlọ́run bá wa ṣe nírọ̀rùn àtèyí tó kan àwa náà ọlọ́run jẹ́ ó ṣe é ṣe má jẹ́ ó tó ká. Bàbá àgbà nípa amúni ọlọ́run má fa burú ṣe wọ́n bàbá láyége ọlọ́run má jẹ́ aburú ṣe wọ́n gbogbo àwọn bàbá ní sọ̀rọ̀ látòkè délẹ̀
aburú ọlọ́run má jẹ́ ó ṣe wọn, Daaru Dawah ọlọ́run má jẹ́ ó dàrú, má sì jẹ́ ó túká, ọlọ́run jẹ́ ó máa lọ òkè sí ní ọgbà Markaz, ọlọ́run jẹ́ ó máa lọ gbogbo àwọn ẹ̀ka rẹ̀ náà, ọlọ́run má fa burú ṣe wọn, gbogbo àwọn tí wọ́n dúró déédéé ọlọ́run bá wa dúró tí wọn kò bá wa ṣe dáadáa fún wọn. Ọpẹ́yẹmí ọ̀rọ̀ tí yín náà ní dàrú lọ́la la ilaha illallah. Bàbá wa Mudirul Markaz, la ilaha illallah. Ẹ wòjọ́ tí bàbá yẹn ti mọ bọ́lá ó ti rí. Bàbá yẹn nìkan níjọ́ náà ló tákù nǹkan yìí kalẹ̀ táwọn àfáà kan ń wò pé àṣejù rẹ̀ pọ̀, ó ti wá délẹ̀ ní ìsìn, òun náà lájọ ń wò yẹn. Ó tiẹ̀ wá ká mi lára fún ìyá wa kan, ìyá wa àti Mariam, ọlọ́run bá mi ṣíjú àánú wò ìyá náà, torí ìyá yẹn náà mo wá rí fọ́ìsì kan tí wọ́n ṣe síta fídíò kan, wọ́n ní àwa mùsùlùmí how market, wallahi kò yẹ kó jẹ́ màmá dáadáa yẹn, torí pé mo rántí níjọ́ náà, níjọ́ tí mò ń tẹra mọ́ ọ̀rọ̀ bá dìísì bó ti yẹ kó wà rèé, ọ̀rọ̀ bó ti àfáwà Abdulgani Ọ̀kẹ́wò ọlọ́run níjẹ́ kọ́rọ̀ yín bàjẹ́ Prince, níjọ́ tí mò ń sọ wípé báyìí la dìísì ṣe rí, àdìísì tí ò bá ti lọ́pọ̀ tí mò ń karamọ́ ìyá yìí pẹ̀lẹ́ ẹni tó ṣe fídíò fún mi pé àfáà Mubaraku tàbá máa gbádùn yín irú wáàsí tó yẹ kí n máa ṣe, àwọn ní wáàsí wọ́n ṣe ń tọ́ ewédú, wọ́n ṣe ń tọ́ bẹ́ẹ̀ yọ̀, bọ́kọ àti ìyàwó ṣe ń ṣe nínú ilé, bí irú bàbá Ọ̀fà bí wọ́n ṣe ń ṣe nì, ẹnu mọ́mọ́ Ọ̀fà làwọn ti gbọ́ pé obìnrin abìdí yẹ̀ẹ́yẹ́, irú wáàsí abìdí yẹ̀ẹ́yẹ́ yẹn náà ló yẹ kí n máa ṣe. Mo dẹ̀ ń sọ fún yín jọ́ náà wípé ẹni tí ó gbọ́ wáàsí kọ́ ni ó sọrú wáàsí, ọmọ kí ó kọ́ ni ó sọ fáfá rẹ̀ pé ọ̀nà báyìí ni kò gbà kọ́ mi, ṣe wá rí nísìn. Ìntẹ́ ẹni ká dáwọ́ ẹ̀ dúró ká má ṣe ń jọ yẹn pé àwọn èèyàn kan ò ní gbà, wọn ó tún máa bú mi ni kí n fọ̀rọ̀ àdíìsì lẹ̀, kí n fọ̀rọ̀ Kùránì lẹ̀, báyìí ló ti rí kí n kú mẹ́ẹ̀, kí n máa sọ ọ̀rọ̀ láàrin lọ́kọ-láya. Òun ló wá délẹ̀ yìí o. Ká ní mo gbàmọ̀ràn yín jọ́nà ìbá wọ́ọ̀sì jù báyìí lọ, ẹ̀yin lẹ wá sọ nísìn, ẹ wá ní àwa mùsùlùmí how market. Ẹ mọ̀ pé tó fi Islam ṣeré nìyẹn. Mọ̀ pé èèyàn dáadáa ní o, àmọ́ kò sẹ́ni tí ò lè ṣiṣẹ́, kò sì sẹ́dá tí ò kù síbì kan. Kọ́lọ́mbà mi ṣe rántí ẹ̀yin èèyàn tẹ́ bá rántí nìsín, rántí pé ìyá dáadáa yẹn ṣe fídíò kan fún mi. Bàbá lórílé ọlọ́mbà mi ṣíjú àánú wò wọn o, ẹ ṣeun. Bàbá ń bá díà náà ọlọ́mbà wa ṣe dáadáa fún wọn o. Bàbá lówó náà ọlọ́mbà mi ṣe dáadáa fún wọn o. Bàbá wa Darul Fala, bàbá wa Musa Agboola ọlọ́mọ jẹ́ ó bàjẹ́ fún wọn o. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ tá a bá ní a máa dárúkọ ilẹ̀ oṣù, wọ́n pọ̀ láwọn èèyàn dáadáa tí wọ́n dúró, ọlọ́run bá wa dúró tì wọ́n, ọlọ́run bá wa dúró tì wọ́n, ọlọ́run bá wa dúró tì wọ́n, nílọrin ní, lọ́fà ní, níbàdàn ní, lọ́ṣun ní, lẹ́kìtì ní, níwo ní, tí wọ́n dúró tí òtítọ́, ọlọ́run bá wa dúró tì wọ́n. Níjọ́ tí bàbá Lágége ń ja ogun yìí tí wọ́n rí àná, gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá yìí wọ́n kó ti bàbá yẹn, èyí tí ò lè bọ́ tajà lógun ń ja bàbá yẹn lógun lábẹ́lé. Wọ́n sì ní bí kú ilé ò pa ni tòde ò lè pa ni. Gbogbo èyí táwọn ẹlẹ́bọ̀ yìí ń ṣe àwọn àfáà kan ń bẹ lábẹ́ ẹ lọ kọ́lẹ̀, àṣírí wọn sì ń bọ̀ wá tú. Torí àwọn ni wọ́n ń fẹ́rẹ̀ yí wa àtàwọn ọmọkọ́mọ, àwọn ọmọ àlè nínú Islam. Ọlọ́run dákun mọ́ ṣe lè láwìí mọ́, mọ́ sì ṣe lágbọ́mọ. La ilaha illallah Muhammad Rasulullah. Ọlọ́run dákun ayé wọ ọ̀run wọ ọlọ́run jẹ́ ó dáa. Mọ́ torí pé ayé ó dáa kó o bọ̀run jẹ́, mọ́ sì torí pé ọ̀run ó dáa kó o báyé jẹ́. Méjèèjì ní kọ́ ọlọ́run jẹ́ ó dáa fún wa. Ọlọ́run jẹ́ arówó náà, járí jẹ nírọ̀rùn, járí mu nírọ̀rùn, má jẹ́ àtọrọ jẹ, má jẹ́ àtọrọ náà. Islam yìí ọlọ́run jẹ́ arówó fi ṣe lọ́dọ̀ ara wa. Ọlọ́run jẹ́ arówó fi ṣe lọ́dọ̀ ara wa. Ọlọ́run tẹ̀lé àwọn kan ni wọ́n ń kó fáwọn tí wọ́n ń sọ Islam lóko tí ò sí pé ẹ máa ṣe ẹni ọlá Abdulhakeem ọ̀rọ̀ tiẹ̀ náà ní dàrú o. Èyí ṣẹ̀dá Abdulhakeem ọlọ́run níjó bàjẹ́ o. Àwa náà à ní o, àmọ́ wọ́n ń bú wa, wọ́n lẹ́rú Fúlàní ni wá ẹrú Allah. A sì jẹ́ irú rẹ̀ tá a fi dọ́dọ̀ rẹ̀. Kódà mo tún nawọ́ mi sókè, mo tún búra pé mi ò ní ṣe nǹkan mi lẹ́yìn Islam, kó o sì bá mi gbà bẹ́ẹ̀. Bá mi gbà bẹ́ẹ̀ ni, kó o mú mi dání síbẹ̀, wá rọ̀ mí lọ́rọ̀ ńbẹ̀, kó o gbé mi ga ńbẹ̀, wá jẹ́ kí n yọ ńbẹ̀. Bọ́pọ̀ òyìnbó tí máa ń yọ láàrin ẹ̀gún, ṣọ́ra àwọn tán wáyé wọ́n ṣeré wá ni wọ́n ń padà lọ, ẹ mọ̀ rẹ́yìn wọn. Hassan Sheriff T-Boy ọlọ́run níjó bàjẹ́ o. AK ọlá mọ́mì mo ṣàdúrà fún Haji Kudus Mustapha ọlọ́run níjó bàjẹ́. Ẹ rí gbẹ̀yìn wọn, ẹ rí wọn, ẹ lọ kọ́lẹ̀. Ẹ rí wọn, ìgbà díẹ̀ ni wọ́n ní, òtítọ́ yóò máa jà lọ báyìí. Irọ́ òde ọlọ́run tó fàtẹ́gùn rẹ̀ sókè yóò fi ṣe àdánwò fáwọn kan. So alhamdulillah fún gbogbo àwọn ọmọ ìyá wa táwọn náà dìde bí irú àfa Suleiman Nakibul Abrar, ọlọ́run bá mi ṣe dáadáa fáfá náà. Bó tiẹ̀ já sí pé àfa mi Ọ̀túnba Ọlásùnkànmí ọ̀rọ̀ yìí ò ní dàrú, mo ṣàdúrà fẹ́yìn náà la ilaha illallah. Bẹ́ẹ̀ pé ńgbà kan náà àfa yẹn náà
wọn gbọ́ tí Mudirul Markaz ń sọ yé ó dẹ̀ ti ń yé báyìí nísìn ó ti ń yé báyìí nísìn torí pé àfààyàn náà ń gbà ní wọn máa ń fi stáì fi ọgbọ́n yọ sí bàbá torí pé wọn gbọ́ bàbá yé ń gbà náà wọ́n ń rò pé bàbá fẹ́ da súnà rú fẹ́ bà síláàmù jẹ́ ẹ wá yìí nísìn àfààyàn náà ti wá bọ́ tàtán nísìn mo wà lórí prógráàmù kan táfààyàn ń ṣe lánàá lọ́dọ̀ àwọn tí wọ́n ń pera wọn ní abọ́gibọ̀pọ̀ yìí wallahi irọ́ lásán ni wọ́n kàn ń pa wọn mẹ́ni tí wọ́n ń sọ wọ́n ń bi wọ́n léèrè pé ń bo Ọ̀rúnmìlà wá ọ̀rọ̀ eléyìí gbabí tìbí gbabí wọ́n ní Ọ̀rúnmìlà ló méde Yorùbá wọ́n á ń bi léèrè pé k'Ọ̀rúnmìlà tó dé èdè wo làwọn Yorùbá ń sọ oúnjẹ táwọn Yorùbá ń jẹ oúnjẹ gbogbo ẹ̀ kàn dàrú mọ́ra wọn wọn mẹ́ni tó ń sọ táwọn yẹn láà máa torí ẹ̀ gbé igi àdá ń gbé no a máa ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn mùsùlùmí wa lọ́nà tó dáa tó sì rẹwà kásìkò ń di pé mùsùlùmí kan sọ pé Tìjàníyà kan kíní kankan ìyẹn ló kó bá wa yìí amẹ́sìn wa apin ọlọ́ndẹ ní inna hadhihi ummatukum ummatan wahida ẹ̀sìn yín ìjọ ẹyọ kan ni o wa ana rabbukum èmi sì lọ́lọ́wọ́n ọba yín èmi ni ẹ máa sìn o àwa mú ìjọ yẹn àwa pín lọ́tọ̀ọ̀tọ̀ Haji Abdulwasi Saad ọ̀rọ̀ yín ò ní dàrú ọlọ́ndẹ ní innal ladhina farraqu dinahum wa kanu shi'a àwọn tí wọ́n pín ẹ̀sìn wa lọ́tọ̀ọ̀tọ̀ tán wá ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ Tìjàníyà Kọ̀dìríyà kìnìkan ríyà ọlọ́run ní lasta minhum fi shay'in wọn jámọ́ nǹkankan wọn ní nǹkankan pẹ̀lú wa nẹ́bì níbi kan ó ní la takunu kalladhina tafarraqu ẹ má dàbí àwọn tí wọ́n pínra wọn yẹlẹ waktalafu tí wọ́n ń takora wọn min ba'di ma ja'ahumul bayyinat lẹ́yìn tí wọ́n rókòdóró ọ̀rọ̀ Yahudi àti Nasara wọ́n ń takò ara wọn ìwé kan náà ló wà lọ́wọ́ wọn òun làwa náà ń ṣe lónìí ọlọ́run nírú àwọn tó bá rí bẹ́ẹ̀ lahum adhabun alim wọ́n jẹ ìyà ẹlẹ́tẹ̀ẹ̀rọ gbogbo ẹni tó bá ti ń ṣe la ilaha illallah ọmọ ìyá rẹ ni tí ń bá ń kírun tí ń gbààwẹ̀ tí ń ṣe sàká tó ní gbogbo tó bá kù tí bá ń ṣe àṣìṣe ni látọ̀dọ̀ ọba rẹ̀ tí ẹni ọlọ́run ní ó dájú ẹ̀ irun tẹ́ ẹjọ́ ń kí ni ó jẹ́ àjọ gbájúmọ́ ẹ̀ǹkẹ́ ó ń ṣe kinní kan ó ṣe mólìdí ó ṣe kinní kan ó ṣe kinní kan gbogbo yíhun ibi tá a bá jọ kù sí yẹn láti máa túnra wa ṣe bá a bá ríra wa lẹ́yọ̀kan a lè túnra wa ṣe o ẹ̀yin pa ọlọ́run ṣe ti rìnà ní ìsìn ọlọ́run ó sì ju àánú wa o má ṣe lè láṣẹ máa o allahumma rabbana taqabbal minna innaka anta sami'ul alim wa tub alayna ya mawlana innaka anta tawwabur rahim wa ahdina muwaffiqina lil aqwa ila tariqi mustaqim allahumma kun ma'ana shafiqan wa rahima wa la takilna ila anfusina tarfata 'aynin alayka tawakkalna wa ilayka anabna wa ilayka al-masir ya awwal al-awwalina wa ya akhir al-akhirina ya dhal quwwati al-matin ya rahim al-masakin wa ya arhama arrahimin afawa mara ṣe murtado ni Ọlọ́run tí mo kọ yín ó sì mọ tẹ́ ń fẹ́ Kudusu Mustapha Ọlọ́run jẹ́ kọ́rọ̀ yín dàrú al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa anta نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Adama, Adama, Ali.